بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. A kí gbogbo etí tí ó máa gbọ́ àwọn awuyewuye tí ó wáyé láàrin Muftahu Busari pẹ̀lú Hussein Adékúnlé tí gbogbo ayé mọ̀ sí Progress. Ní tí wọ́n sì fẹ́ sọ̀rọ̀ lé lórí pé ní àwọn wo ni Ahlul Kitab, kí sì ni ẹ̀sìn wọn. Gbogbo ẹni tí bá ń gbọ́ wa pátápátá ẹ máa bá wa share rẹ̀. Ọwọ́ tẹ́ fi ń share rẹ̀, ọwọ́ yẹn ò ní gé. Etí tẹ́ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Ẹ̀yà bisimilahi falyatafaddal mashkura. Àwọn náà wọ́n ṣe ìyapa ohun tí gbà tí wọ́n rí pé tódodo dé bá wọn pé ànábì pẹ̀lú owó tó wà lára wọn gẹ́gẹ́ bí pé ọlọ́run àdírẹ́sì ẹ̀ náà fún àdírẹ́sì wa nípa wọn náà nínú Súrátù Báyínà yẹn pé wọ́n ṣe ìyapa nígbà tí àmọ̀dájú dé bá wọn ni. àwọn alùkìtàbù yìí nígbà tí wọ́n tó mọ̀ fánàbì ilẹ̀ Lárúbáwá ló ti wá ní tí wọ́n ń rò ní pé bóyá àárín àwọn ni ó ti wá. àwọn alùkìtàbù Christian alùkìtàbù ni Júù alùkìtàbù ni kò sí ní tá a fẹ́ pè wọ́n bẹ́ẹ̀. Láyé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọba Abyssinia kátólíìkì ni. Láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọba Abyssinia kátólíìkì ni. Ó sì jẹ́ tí Ànábì kọ́kọ́ dá ayé tí àwọn sábà kí wọ́n lọ sọ́dọ̀ wọn láti lọ gba ìmọ̀ láti lọ sáfà nígbà tí wọ́n ń dà wọ́n láàmú ní ìlú Mọ́kà tí wàhálà àwọn kèfèrí pọ̀. Ànábì ní kí wọ́n lọ sílẹ̀ Abyssinia yẹn láti lọ farapamọ́ síbẹ̀. Kìí ṣe pé bí wọ́n ṣe lọ ní bọ́ irú èèyàn wo lọ bá Abyssinia kátólíìkì ni ẹ lọ wádìí dáadáa. Ẹlẹ́ẹ̀kejì wáràkà náà ó jẹ́ ẹ̀gbọ́n fún ìyá wa Fátímà kátólíìkì ni. ọba Abyssinia tó ìlú yẹn ló ń jẹ́ Ethiopia ní ìsìn láyé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wàhálà àwọn kèfèrí ọ̀bọ̀gìbọ̀pẹ̀ pọ̀ gan. Ànábì sọ pé kí àwọn sàhábà kí wọ́n ṣe ìjírà lọ síbẹ̀. Ibẹ̀ ní ìjírà ti kọ́kọ́ bẹ̀rẹ̀, ìjírà àkọ́kọ́ tí àwọn sàhábà kọ́kọ́ ṣe tí wọ́n mú fù lọ sí ọ̀dọ̀ ẹ̀. Kátólíìkì ní màá yẹn ìyẹn ni pé wọ́n ti wà láyé Ànábì, àwọn Christian ti wà. Àwọn ni wọ́n àdírẹ́sì gẹ́gẹ́ bí Nàsárà. Àwọn Christian ni wọ́n àdírẹ́sì gẹ́gẹ́ bí Nàsárà. Àwọn Yahudi, àwọn Jews ni wọ́n àdírẹ́sì gẹ́gẹ́ bí Yahudi. Ta ni Yahudi? Yahuda ó jẹ́ kan lára àwọn ọmọ ànábì wa Yakub alayhi salatu wasalam nínú ọmọ 12. Ìkan lára wọn ni ànábì Yakub tó ṣe kọ́ pé bóyá
ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Israelite gbọ́njú bá ni wọ́n fi wá pè pé ni wọ́n fi wò pé káwọn ó nẹ́mọ̀ ẹ̀sìn ẹni ẹ̀sìn Yahuda ṣùgbọ́n ńgbà wọn tí ì rí orúkọ kankan tí wọ́n ó pè tẹ́ bá lọ wọnú Quran 5 verse 3 lọ́lọ́run ti nẹ́mọ̀ ẹ̀ pé lónìí o la pé ẹ̀sìn yín fún yín tá a yọ́nú sí gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam gbogbo àwọn tí a sì ń sọ̀rọ̀ wọn yìí Christian ó yàtọ̀ sí ká tó wá sọ àwọn Jew Ọlọ́run wá sọ fún wa nínú àyà Quran Ọlọ́run ní àwọn tí ó le jù fún yín ní ọ̀tá ní àwọn abọgibọ̀ ọ̀pẹ àti àwọn Yahudi àwọn tó súnmọ́ yín jù ó ní àwọn Nasara torí pé wọ́n ń ṣègbéraga ìyẹn ni pé àwọn Nasara yìí àwọn ni Christian àwọn Nasara ni Christian Yahudi àwọn ni Jew báwa mùsùlùmí ṣe ń jẹ́ àwa táwọn ṣe Islam jẹ́ mùsùlùmí bó ṣe wà ní àtìpìlẹ̀ nìyẹn àwọn Catholic ìgbà náà kó tó di pé wọ́n náà pín ní 16th century nígbà tí ó di 15th century tí arákùnrin kan kọ ìwé kan tí wọ́n ń pè William Tyndale ní làwọn gan náà bẹ̀rẹ̀ sí ní fọ́ ṣùgbọ́n wọ́n fọ́ kúrò lára Islam ti wọn lásìgbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ti dé ojú kan náà ní gbogbo ẹjọ́ wà tẹ́lẹ̀ wọ́n ní wọn ṣe yapa ohun tìgbà tí ìmọ̀dé bá wọn gẹ́gẹ́ bó ṣe wà nù Quran 3 verse 19. torí ẹ̀ Islam ó ní ẹ̀sìn wọn nípìlẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n wá yapa wọn ò ṣe Islam ní ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dé Yahudi àti Nasara mùsùlùmí náà gbọ́ ní gbogbo wọn ẹgẹ́ bí ẹ̀rí wá nù àyà Quran bọ́ọ̀dì sí wọ́n sì wà ní gbogbo ayé Ànábì tí wọ́n wà tó yẹ pé wọ́n máa ń àdẹ́sì wọn pé ìyàtọ̀ tó wà ń bẹ̀ iná ni pé wọ́n à ń ṣe mùsùlùmí ṣùgbọ́n lọ́wọ́ máa ń àdẹ́sì wọn gẹ́gẹ́ bí Yahudi pé àwọn alulikitab àwọn ni wọ́n túmọ̀ sí Ibrahimic religion tí wọ́n nínú 1300 religion tó wà recognized láyé tá a wà nísìn 1300 yẹn gbogbo wọn mẹ́ta péré ìní claim pa wọn wá látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ń claim ẹ̀ ní o kẹ́ni ló ti bẹ̀yẹn mi sọ pé wọ́n wá látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ń claim pé ọ̀dọ̀ Ọlọ́run làwọn ti wá torí pé wọ́n lead ẹ̀ wọ́n tag ẹ̀ mọ́ Ànábì wa Ibrahim alayhi salatu wa salam tó yẹ pé Ànábì Ibrahim sì ṣe kèfèrí tẹ́ bá lọ wọnú Ọlọ́run sọ pé wọ́n wí pé ẹ jẹ́ Yahudi tàbí Kristẹni kí ẹ mọ̀nà sọ pé rárá ẹ̀sìn Ànábì Ibrahim lẹ̀sìn tí ó dúró déédéé kò sí nínú àwọn ọ̀ṣẹbọ tàbí abọ̀rìṣà ẹ sọ pé gbogbo agbàgbọ́ nínú Allah àti ohun tí wọ́n sọ̀kalẹ̀ fún wa nínú Suratu Bakora verse 135 Suratu Bakora Quran 2 verse 135 to 136 wọ́n sọ pé Ànábì Ibrahim kò ní ṣe abọ̀rìṣà torí pé wọ́n rò pé ara Ànábì Ibrahim làwọn náà ti ya kúrò ẹjá lọ wo àwọn àyà mi tọ́lọ́run ti sọ̀rọ̀ àwọn Yahudi ó pọ̀ nínú Al-Qur'an bẹ́ẹ̀ Al-Imran verse 19 tọ́lọ́run ní pé ẹ̀sìn kan ò wá látọ̀dọ̀ Ọlọ́run àfi àwọn alùkítàbù wọn pín yà ohun tìgbà tí àmọ̀dájú dé Ọlọ́run pè wọ́n yá alùkítàbù lima takfuruna bi ayati Allahi wa antum tashhadun ìyẹn ni pé kí ló dé tẹ̀ ń ṣe kèfèrí sẹ́yìn pé láyé Ànábì ni kí ló dé tẹ̀ ń ṣe kèfèrí ìyẹn ni pé kèfèrí ni wọ́n alùkítàbù kí lọ́lọ́run wá sọ́nu ẹnu àyà mi wà the same Al-Imran náà ni verse 99 náà Ọlọ́run sọ mẹ́ pé yá ayọ́ àlẹ́sìn náà mọ̀ nù ẹ̀bọ̀ kúlí yá alùkítàb lamtes dúdú náà hansẹ̀ bí lìlọ́ọ̀ kí ló dé tẹ̀ ń gbé àwọn èèyàn sẹ́rí kúrò lójú ọ̀nà Ọlọ́run sẹ́yìn pé ó jẹ́ pé àyà yẹn àdírẹ́sì àwọn alùkítàb gẹ́gẹ́ bíi pé kèfèrí ni wọ́n torí kí ni nítorí Quran 5 verse 19 ti asọ́lẹ̀ kan àti Suratul Bayyinah náà tọ́lọ́run ti sọ pé wọ́n di kèfèrí ohun tìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dé ìyẹn ni pé Islam náà lẹ̀sìn wọn tẹ́lẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam dé ló wá jẹ́ pé àwọn náà wá kú lójú ọ̀nà ẹ̀sìn Islam tí wọ́n ń gbà wọn àti tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n Ọlọ́run ní ohun èso oúnjẹ wọn léèwọ̀ fún wa oúnjẹ wọn ká jẹ kò ṣe é wọ̀ nínú ìyẹn ní verse 5 yẹn ó sì sọ pé òun ò ṣe àwọn ọmọ wọn lóbìnrin náà léèwọ̀ láti fẹ́ wọn ọmọ wọn lóbìnrin nígbà tí ó bá ti jẹ́ pé ẹ fẹ́ bá wọn ṣe ọ̀rẹ́ kọ̀kọ̀ àbí bóyá ẹ fẹ́ kàn máa bá wọn òun ò ṣe léèwọ̀ fún wọn ṣùgbọ́n Ọlọ́run náà wá àdẹ́sẹ̀ pé a lè mú wọn ní ọ̀rẹ́ ìmùlẹ̀ àyà mi nìyẹn ṣùgbọ́n àwọn nǹkan yìí ló ní àlàyé inú ló sì ní ẹ̀kọ́
téèyàn bá kẹ́kọ̀ọ́ lèyàn ó understand ọ̀rọ̀ Ọlọ́run èèyàn ní láti kéwú láti ní ẹ̀kọ́ láti mọ kí ni àgbọ́yé àwọn èèyàn lórí àyà torí pé tọ́lọ́run bá ń sọ àyà kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà tó wà ń bẹ̀ wọ́n ń gbọ́ àgbọ́yé wọn iná làwa náà gbọ́dọ̀ fi gbọ́yé torí pé nígbà tí a bá wò pé kálukú ọmọ gbọ́yé sọ́tọ̀ọ̀tọ̀ tá a wá wò pé àní lo àgbọ́yé àwọn sàhábà tó jókòó ti ànábì ọ̀kálukú ọkàn máa rò ní torí pé làákàyè kálukú tí kálukú fi ń gbọ́ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ọmọ yà sí ṣùgbọ́n kó lè wà lójú kan lọ́lọ́run fi ní èdè kan ní ká máa fi sin lọ́hùn ìlànà kan la gbọ́dọ̀ máa fi jọ́sìn fóun ìyẹn ni pé kó lè wá jẹ́ pé yóò wà ní ojú kan náà ni ó fi wò pé àgbọ́yé àwọn tó gbọ́ ìsìláàmù yẹn tọ́lọ́run kó sí ànábì náà la gbọ́dọ̀ máa fi gbọ́ yé ká mọ̀ bá máa dá ìyapa sílẹ̀ láàrin àwọn èèyàn pẹ̀lú pé a máa wò pé nǹkan báyìí ni ẹ máa bọ́rọ̀ yín lọ mo ti mú tu ẹni yẹn. ẹ ti mú tu ẹni yẹn torí ariwo bẹ́ẹ̀ pọ̀ àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀m pé tọ́lọ́ máa àdírẹ́sì wọn mi ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé débi ibi mo sọ́dọ̀ náà ni pé ọlọ́run máa àdírẹ́sì wọn àwọn tí wọ́n sọ pé àwọn gbèrò láti máa tẹ̀lé ànábì wa Ibrahim alayhi salatu wa salam iná ni wọ́n ń àdírẹ́sì gẹ́gẹ́ bí alul kitab tí wọ́n sọ pé wọ́n gbà pé ẹ̀sìn ànábì Ibrahim làwọn ń tẹ̀lé ṣùgbọ́n kọ́lọ́run tó di pé néèmù ẹ̀ ní Islam generally tọ́lọ́run ló ń pe gẹ́gẹ́ bí ẹ̀sìn ìyẹn nù Quran 5 tọ́lọ́run ti sọ pé àlìyámù akmamtu lakum dinakum wà atmamtu alaykum ni'mati wa raditu lakum Islam din. Ọlọ́run sọ pé òní ó la pé ẹ̀sìn yín fún yín ládẹ yọ́nú sí gẹ́gẹ́ bí ẹ̀sìn nígbà tó pé nìyẹn torí pé Ọlọ́run irú gbàtà láyé àwọn ànábì Ọlọ́run ní ìsìn wọ́n ń kírun ẹlòmíì gbà yẹn ẹjá wo àwọn àyà kan ní ìsìn tọ́lọ́run ti ń sọ̀rọ̀ ẹ lọ wo inú lámìyẹ̀kún lẹ́sìn káfà Ọlọ́run ní wà máa ń hú mẹ́rú ilá lè yá àbùdú lọ́hà Ọlọ́run ní ohun ọ̀pààyàn láṣẹ ju pé kó jọ́sìn fọ́lọ́run kí lọ́lọ́run pè ní jọ́sìn inú àyà yẹn mukhlisina lahudin kéèyàn dúró déédéé lórí ẹ̀sìn ẹ̀ wáyù kí mo sọ̀láta kéèyàn máa kírun wáyù tún sàkátà kéèyàn máa yọ sàká ẹni pé nǹkan méjì nínú òpó Islam márùn òpó mélòó Ọlọ́run kà mẹ́ẹ̀ méjì Ọlọ́run wa ní wà sálíkà dínú lè kọ́ yí mọ̀ Ọlọ́run ní eléyìí ní ẹ̀sìn tó pé ẹ dákun ẹjọ́ àwọn òpó mẹ́ta yòókù ńkọ́ tẹ́ǹpọ́ Ọlọ́run bá sàlàyé nígbà Ọlọ́run sọ̀rọ̀ nínú Suratu Baqara Ọlọ́run ti wá sọ pé yá ayọ́ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum Ọlọ́run ló ń ṣe àwọn ìwẹ̀ lọ́rùn èèyàn lé ẹ̀yìn onígbàgbọ́ sẹ́yìn pé ó ti jẹ́ kọjọ́ òpó yẹn náà ìyẹn ni pé òpó ìgbàgbọ́ ti kọ́kọ́ dúró sẹ́yìn pópó méjì lọ́lọ́run kà ń bẹ̀ yẹn kẹ́lùmí wa mú àyà yẹn nìkan dání pé àyà kan yìí ló mú dání tóun fẹ́ máa fi ṣẹ̀sìn nígbà Ọlọ́run ti sọ pé wàsálíkà dínú lè kọ́ ìmọ̀ kó wọn máa kírun kó wọn yọ sàká ni ájì kọ̀ọ̀kan òun ìbá máa lọ sí ájì tọ́lọ́run dẹ̀ sọ́nu Suratu Baqara náà ní ìsìn pé hajj tọ́jú pé Ọlọ́run sórí ọdún ìṣúra kalẹ̀ tó lọ́n pè fún wa ní Suratul Hajj tẹ́ǹgbé kò sí pé tẹ́ǹ bá mú àyà yẹn kan dání nígbà téèyàn gbà wọn àyà yòókù gbọ́ ni láti máa sọ bẹ́ẹ̀ pé àyà kan lèèyàn fẹ́ gbọ́dọ̀ mú dání ìyẹn gbọ́dọ̀ wo àgbọ́yé gbogbo tí kí ni àgbọ́yé gbòdìdí tálùkùrán sọ̀rọ̀ lórí ẹ wo ní ìsìn àwọn àfáà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní kúlú wallahu ahad wọ́n wá ní pé wọ́n kọ́tà alukuran àwọn kan gbọ́ yé síbi wípé wọ́n kọ́tà alukuran yẹn ó mì ń pé yẹ tẹ́ẹ̀ bá ti ka mẹ́ta rẹ̀ ìyẹn ti kó di alukuran ìtọ́lọ́ndẹ̀ tí wọ́n ẹjẹ́ fẹ́ ká gbọ́yé lórí ẹ̀ ní wípé àwọn ìtọ́lọ́n fẹ́ ká gbàgbọ́ lódìdí gangan súrà yẹn gangan bó ṣe mọ kékeré ó ti kó ìdá kan nú ẹ̀ débi pé àwọn ìtọ́lọ́n tẹ́ bá lọ wọnú súrátù Al-Imran ọ̀pọ̀lọpọ̀ ìtọ́lọ́n ṣe lófin fún wa nínú súrátù Baqara ọ̀pọ̀lọpọ̀ ìtọ́lọ́n ṣe lófin fún wa Ọlọ́run kó wọn sínú rẹ̀ Ọlọ́run máa ń sọ̀láyé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run bó ni wọ́n ṣe rìn bó tọ́lọ́run fi gbà wọ́n lẹ́rú fún wa ń bẹ̀. Gbogbo kíní yìí ilẹ̀ àkójọpọ̀ ẹ̀ ilẹ̀ àwọn míì wà wò tí wọ́n fi kọ ọ̀rọ̀ lé lórí wọ́n wà kó sínú tírà ẹyọ kan. Níbi pé tẹ́yìn bá wá fẹ́ kàkí lágbóyé wọn wọ́n sọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n kọ̀wé tírà tó pọ̀ nípa àwọn wo gangan ní alùkìtàb tọ́lọ́run sọ̀rọ̀ wọn irú èèyàn wo ni wọ́n jẹ́ kọ́nà bí Muhammad sallallahu alaihi wasallam tó dé wọ́n di kèfèrí wọ́n náà sì wà lójú ọ̀nà ṣùgbọ́n nígbà táwọn bí Muhammad sallallahu alaihi wasallam dé torí ẹ̀rọ náà fi ń sọ fún anú Suratu Al-Imran and Suratu Maida verse 12 tọ́lọ́ ni àwọn tí wọ́n pera wọn ní Nasara Ọlọ́run ló ń bá wọn dámẹ́jẹ̀nu wọ́n tẹ̀lé apá kan wọ́n tẹ̀lé apá kan àwa dọ́ta sí wọn láàrin wọ́n sì sọ̀dá yẹn nínú that's Suratu Maida verse 14 ọlọ́run wà nínú lẹ́sìn náà kọ́lu nínú Nasara àwọn Nasara yẹn
ọlọ́run ni wọ́n tẹ̀lé ọlọ́run bọ́n dá májẹ̀mú méjì májẹ̀mú wo ni pé wọ́n gba àwọn ànábì gbọ́ wọn wá gba apá kan yẹn ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbàgbọ́ ọlọ́run wá nítorí òun dọ́ta sí wọn láàrin wọ́n sọ̀tá yẹn títí dọjọ́ gbèǹde àlìkíyàmọ̀ ni tẹ́ǹpé àyà ti pọ̀tọ́ ọlọ́run sọ pé kèfèrí ni àwọn Yahudi àwọn alukitab tẹ́yìn sọ pé Islam náà lẹ̀sìn wọ́n ti padà di kèfèrí nígbà tánàbì ti dé ṣùgbọ́n kèfèrí wọn a lè fi wé àwọn abọgibọ̀ ọ̀pẹ mi ìmọ̀lẹ́ ń gbọ́ mi dáadáa sọ ẹgbẹ́ àárín yẹn tó clear. gbogbo ayé ń gbọ́ yín pápátá. alihamudulilayi wọn di kèfèrí ohun ti ìgbà tí ànábì Muhammad dé sallallahu alaihi wasallam wọn kèfèrí yẹn ní lọ́lọ́run fi wá àdírẹ́sì wọn pé lámúyẹ̀kúnnù lẹ́vínà káfàrú fi alìlẹ̀ 2 minutes ó kù 2 minutes. ẹ ṣeun. ẹ jẹ́ fi 2 minutes yẹn lọ wá gbé súrátù báyìí náà gangan jáde. ẹgbẹ́ wa. mo ní ẹnu gbé wa súrátù báyìí náà tẹ́lẹ̀ ẹgbẹ́ wa. lámúyẹ̀kúnnù lẹ́vínà káfàrú min alikitab walimusirikina mufakina àtàtàtì yawmul-bayyina ní ìgbà tánà bìdé rọ̀súlù ọlọ́run wá padà ṣàlàyé ẹ̀nu àyà tó tẹ̀lé pé rọ̀súlù minallahi òjíṣẹ́ látọ̀dọ̀ àwọn ọlọ́run yẹtúlù sùúfà mutahharata sùúfà ìní tíra tó mọ̀ máa ka tíra kan tó dúró déédéé fún wọn fi akutubu kọ́ yìí mọ́ yóò máa kà fún ẹnu ìwé kan tó dúró déédéé nù fi akutubu kọ́ yìí mọ́ nínú tíra tó dúró wàmọ́ tafarraqa alladhina utul kitab wọ́n ṣe ìyapa wọn yàpò níbẹ̀ ilá mi bá dì mọ́ já sí òun lè báyìí náà àti àwọn tìgbà tí ó tó dá wọn lójú pé ànábì yìí tí tó yẹ kó jẹ́ pọ́dọ̀ wa ló ti wá ó wá lọ wá nílẹ̀ lárúbáwá owó yẹn ni ló bí tí wọ́n fi tẹ̀lé ilá mi já sí òun báyìí wàmọ́ umiru ilali yabudu lọ́hà ọlọ́run ló pààyàn láṣẹ kankan ilali yabudu lọ́hà àfi ká lè ṣe kí ni o ká lè máa jọ́sìn fọlọ́run mọ́kùnrin sínú làwùdín kéèyàn ò dúró déédéé lórí ẹ̀sìn ẹ̀. ìní àyà yìí ni mo lò lánàá nígbà táwọn kan wò pé àwọn tó bá ti ṣẹ̀sìn pẹ̀ lálàáfíà ìbá àti babaláwo ló ṣẹ̀sìn pẹ̀ lálàáfíà ìbá àti abọ̀ pẹ̀ gbogbo wọn ẹni tí ó bá ti máa kírun ìlọ́lọ́run sọ bíi pé wà máa hu mèrú ilálì yabudu lọ ọlọ́run pààyàn láti ẹjú kó sin lọ́n lọ mọ́kùnrin sínú làwùdín kó dúró lórí ẹsẹ̀ dédé húnà fún àwọn ìsìkímù sọ̀láta kó o máa kírun dédé wàyútù sàkátà kó o máa yọ sàká wàsálíkà dínú lè kọ́ yìí mọ́ ọlọ́run ní ẹ̀sìn tó dúró gangan nìyẹn. iná lẹ́sìn káfàrú àwọn tó ṣe àìgbàgbọ́ min ali kitab nínú àwọn tá a fún ní tírà tẹ́tí rí pé ọlọ́run pọ̀ àdéhùn pé kébèrè wa wàlímùsírì kì í nà àtàwọn ọ̀sẹ̀ bọ́ fínárì jáànámà ọlọ́run wọn wọ náà jáànámà alìdínà fi ha wọ́n wà ń bẹ̀ ní ulaika humul sarul bariya torí pé àwọn ni ẹ̀dá tó burú ju àwọn ẹ̀dá tí ò da lórí ilẹ̀ torí pé wọ́n tẹ̀lé ànábì wọn gbà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń gbọ́ ni. táwọn mi ti pé o. táwọn mi ti pé ọ̀dà wàkúlẹ̀ alhamdulilayi wastaghfirullah wa atubu ilayh. bí 25 minutes lẹ́lò. alhamdulilayi. bọ̀ kí n tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi ẹ jọ ọládégà bá mi sáré ṣe káàdì mi ẹ má kọ́ sí ibrahim style mo fẹ́ kẹ́ gbọ́n tẹ́lẹ̀ náà fẹ́ sọ bá mi ra káàdì torí airtel number mi torí fóònù airtel mi yẹn náà fẹ́ kí n fi ra káàdì mo ní mo fi pè wọ́n èmi ìdè mo bá káàdì bẹ̀ máa tán mi bẹ̀ kó tán ẹ má kọ́ tiẹ̀ wọ́n máa ra káàdì torí ẹ má kọ́ tiẹ̀ wọ́n máa gbìn kékeré ní káàdì yẹn wọ́n á ra káàdì torí ẹ̀. ìṣòro káàdì ni mo ti ní káàdì lórí fún ilé ìbáyìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ọpẹ́ ni fún Ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé àti àsàlátù fún tó lọ́lá bí gbogbo tó náà bá dá kí sí ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam àlékún kí àlékún bí ọ̀nà ó mọ̀ bá ànábì wa Muhammadu sallam àti gbogbo èèyàn tẹ́ ń wò wá gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí táwọn bẹ́ ń bí bí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àti àwọn tí wọ́n kì í ṣe muslim tí wọ́n jẹ́ kìrìtẹ́nì tí àláfíà ọlọ́run kó mọ bá ẹnìkan ọ̀kan wa gbé nígbà tí wọ́n máa bára wa ìsọ̀tà ara wa kí n táàmù tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní 1:37 so táàmù ni màá sọ̀rọ̀ máa lò 25 minutes táàmù màá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ táàmù màá sọ̀rọ̀ 1:37 táàmù màá sọ̀rọ̀ bẹ́ẹ̀. 1:37 yẹn tẹ́ bá fẹ́ stop pẹ̀lú 25 minutes yẹn plus 25 minutes ó jẹ́ 1:51 ẹ máa dúró stop ní 2 gẹ́gẹ́ bí wọ́n tẹ́ bá stop ní 2 ká lọ kírun ká padà kò rí zoom. àwọn ìjọ tó bá di 2 máa stop á lọ kírun á padà wá àwọn olùgbèrè náà wá bèrè náà máa stop ní 2 o'clock náà
alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run níbi láti máa bára wa jà. àbí ìbéèrè lọ́wọ́ ara wa àbí ẹ̀ níbẹ̀rẹ̀ lórí ibi tí mo sọ. dàmùtáù ẹ dákẹ́ má wọlé mú mọ́ pé má bèrè lọ́wọ́ ara wa ẹ má wọrí so mi ìfẹ́ máa interrupt ti ń bá sọ tó dà náà níbi láti máa yín sọ̀tà ara wa ọmọ akẹ́kọ̀ọ́ ni wá bọ́dà mùtáù sọ̀rọ̀ sí ọmọ akẹ́kọ̀ọ́ ni wọ́n níta àjọ ń kọ́ lọ́dọ̀ àwọn àfáà wa ó yẹ káwọn èèyàn náà máa rí àwòkọ́sí ẹ̀ lọ́dọ̀ wa sọ̀rọ̀ mi yé òun ló bí tọ́pìkì yìí mo ti sọ tẹ́tẹ́lẹ̀ pé a lè fẹ́ Christian òun ló bí tọ́pìkì yìí àwọn wo ni alìlì kìtàbì kí ni ẹ̀sìn wọn kí ni ìlànà ìjọsìn wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa lẹ́nìí wọ́n ń ṣe mistake yẹn láti máa pe Christian ní alìlì kìtàbì lọ́pọ̀lọpọ̀ ṣe nípa a lè fẹ́ Christian ìyàwó ayàwó náà dẹ̀ dúró lórí òun náà ní Quran chapter 5 Suratu Maida Quran chapter 5 verse 5 tọ́lọ̀ ti ní aṣọ ń di àwọn oníwèé mímọ́ lẹ́tọ̀ọ́ fún yín ẹ lè fi ọmọ wọn àná lè fi ọmọ yín ayà yẹn lọ́pọ̀lọpọ̀ dúró lórí sọ́nà là lè fẹ́ Christian but ayà yẹn àwọn wo ló ń bá wí ìbá wa ń taba fẹ́ wúgi a máa ń wú ti gbòǹgbò ni ibi tí màá gbà wọlé ní Quran chapter 3 látòrí ànábì gọgọ sàṣẹ́lá tọ́lọ́ ti ń sàlàyé àwọn alìkìtàbì fún ni mo fẹ́ gbà wọlé nínú Quran chapter 3 Suratul Imran verse 19 ọlọ́ni inna dina inda Allahi al-Islam ọlọ́ni dájúdájú o ẹ̀sìn ẹyọ kan ṣoṣo tó ń bẹ lọ́dọ̀ Allah òun Islam ànábì lọ́lọ́ sọ̀rọ̀ yẹn fún pé ẹ̀sìn kan ọdún tó lọ́dọ̀ Allah ìsìlámù ni Quran 3 verse 85 ọlọ́run tó wá tẹ̀síwájú ọlọ́run ní pé ẹnikẹ́ni wọ́n mọ̀ ìyábùtọ́ lè bẹ́ẹ̀ ra ní ìsìláàmù díìnì ọlọ́run ní ẹnikẹ́ni tó bá tún lọ wá ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìláàmù fanan yukibala mẹ́lẹ́wù ọlọ́run àní gbà lọ́wọ́ rẹ̀ wàhùwà fìlẹ̀ àkẹrọ̀ ọlọ́run tó bá di ọjọ́ ìdájọ́ mìíràn lọ́kọ̀ àṣírí ẹni òfò ló ń tàn. ẹ wọ́ ẹ̀yà méjèèjì tí mo mú wáyẹn ẹ̀sìn ọkọ̀ tó lọ́dọ̀ ọ̀la ìsìláàmù ni ẹni tó bá sí ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìláàmù ẹni òfò ló ń tàn. àwọn ànábì tó wá ń kọ́ kí lẹ́sìn wọn nínú Quran chapter 21 Suratul Anbiya verse 25 ọlọ́run jẹ́ kó yí ànábì pé a ti rán àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì níṣẹ́ síwájú kátó náà wọ Muhammadu níṣẹ́ àwọn tá a ti ránṣẹ́ pọ̀ gan náà Quran chapter 21 verse 25 àti pé àwa kan rán òjíṣẹ́ kan níṣẹ́ síwájú rẹ o àyàfi kí a ránṣẹ́ sí wípé dájúdájú o kò sí ọlọ́run kan àyàfi Allah ọlọ́run ẹyọ kan ló ń bẹ àti lẹ́yìn náà kí ẹ máa sìn mí la ilaha illallah wa aqamus salat ọlọ́run ẹyọ kan ló ń bẹ kẹ̀dẹ̀ máa jọ́sìn fún ọlọ́run ó túmọ̀ sí wípé ànábì ń polongo ká mọ ọlọ́run lẹ́yọ kan ọlọ́run wá ní ọlọ́run tẹyọ kan tí wọ́n náà ń polongo yẹ o mo ti rán àwọn kan níṣẹ́ mo ti rán àwọn nàbíyù àwọn rọ̀ṣúlù kan níṣẹ́ ọlọ́run ẹyọ kan náà ni mo fi rán kíkẹ́ máa polongo nínú Kùránì chapter 30 Suratul Rum verse 47 ọlọ́run sọ̀rọ̀ kan náà ń bẹ̀ kálíbà máa mọ̀ wípé àwọn ànábì kan ti wá síwájú tó rí pé ànábì wá sáyé sallallahu alaihi wasallam Quran chapter 30 Suratul Rum verse 47 náà àti pé dájúdájú ara àwọn òjíṣẹ́ kan jẹ́ síwájú rẹ̀ sí àwọn èèyàn wọn wọ́n sì wá bá wọn pẹ̀lú àlàyé tí ó yanjú a sì gba ẹ̀san ìyà kan lára àwọn ẹlẹ́ṣẹ̀ ṣíṣe àtìlẹ́yìn fún àwọn onígbàgbọ́ òdodo jẹ́ ẹ̀tọ́ fún wa ọlọ́run láti rán àwọn òjíṣẹ́ kan ṣiṣẹ́ kí wọn náà tó dé mo lọ mú kinní yẹn láti lẹ̀ wá káàdé bá a máa mọ̀ wípé fún àwa tí a understand mẹ́sẹ̀gì yẹn káàdé mọ̀ pé ànábì nìkan kọ́ ló ṣiṣẹ́ tó wá polongo ẹ̀sìn láyé àwọn òṣìṣẹ́ kan ti wá kó náà tó wá tí yàtọ̀ wà láàrin wọn àbí kan náà ni wọ́n. nínú Quran chapter 2 ọlọ́run wá sọ̀rọ̀ kan bẹ̀ Suratul Baqarah verse 136 káàdé mọ̀ wípé àwọn ànábì tó ti wá síwájú ànábì yẹn a gbọ́dọ̀ sí kí ni o a gbọ́dọ̀ mọ́gbà wọ́n gbọ́ Quran chapter 2 verse 136 ọlọ́run ni ẹ wípé àwa gba ọlọ́run ọba gbọ́ ìyẹn yìí mùsùlùmí a gba ọlọ́run ọba gbọ́ o àti ohun tí a sọ̀kalẹ̀ fún wa àti ohun tí a sọ̀kalẹ̀ fún Ibrahim ọlọ́run ẹ gbọ́dọ̀ gba Ibrahim náà táwọn kan ń pè ní Abrahamu ẹ gbọ́dọ̀ gbàgbọ́ àti tírà rẹ̀ àti Ismaila ẹ gbọ́dọ̀ gba Ismail náà gbọ́ àti tírà rẹ̀ àti Isiaq Yakuba àti àwọn àrọ́mọdọ́mọ wọn ẹ gbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ ẹ gbọ́dọ̀ sọ péyà
ẹ gbọ́dọ̀ wọ gbogbo gbọ́ àti ohun tá a fún Musa tí wọ́n ń pè ní Mósè Ọlọ́run la gbọ́dọ̀ gbàgbọ́ àti tírà rẹ̀ àti Ìsá kódà Ìsá táwọn kan ń pè ní Jésù Ọlọ́run la gbọ́dọ̀ gbàgbọ́ àti tírà rẹ̀ àti àwa kò yá ọ̀kan sọ́tọ̀ nínú wọn àti gbogbo àwọn ànábì láti ọ̀dọ̀ wọn lọ́wọ́ àwa kò yá ọ̀kan sọ́tọ̀ nínú gbogbo wọn àwa sì jẹ́ mùsùlùmí ẹni tí ó jùsẹ̀ sílẹ̀ fún Ọlọ́run sẹ́díbọ́nsì Ọlọ́run ní gbogbo àwọn tá a dárúkọ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti wá gbogbo pátá gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ àgbọ̀dọ̀ sòfin láàrin wọn. Now, inú Quran chapter 4, Surah An-Nisa, verse 150. Quran chapter 4, Surah An-Nisa, verse 150. Ẹ má bínú, ọ̀rọ̀ gbọ́dọ̀ máa mú ẹ̀rí wá. Dájúdájú, àwọn tí kò gba Ọlọ́run ọba gbọ́ àti àwọn òjíṣẹ́ rẹ̀ ṣẹ́gbọ́. Quran chapter 4, Surah An-Nisa, láti verse 150. Ọlọ́run dájúdájú, àwọn tí kò gba Ọlọ́run ọba gbọ́ àti àwọn òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń fẹ́ láti fi òpin yà sí àárín Ọlọ́run àti àwọn òjíṣẹ́ rẹ̀ wọ́n sì ń wí pé àwa gba apá kan gbọ́ nínú àwọn òjíṣẹ́ àwa kò sì gba apá kan gbọ́ wọ́n sì ń fẹ́ láti mú ọ̀nà kan láàrin wọn. Ọlọ́run ní àwọn sọ pé àwọn ilé làwọn gbàgbọ́ o àwa ò gba ilé ìgbọ́ o. Ọlọ́run àwọn tó ń ṣe bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ni aláìgbàgbọ́ ní òdodo 151 àwọn wọ̀nyí ni aláìgbàgbọ́ ní òdodo a sì ti pèsè ìyẹ́lẹ́ta lẹ̀ fún àwọn aláìgbàgbọ́ ó túmọ̀ sí wípé èèwọ̀ ní ká nípa àgbà òjíṣẹ́ kan gbọ́ àgbà kan gbọ́ a gbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ àti tí ìdàtọ̀ lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọn Ọlọ́run tó wá ní ká máa gbà wọ́n gbọ́ sí ìkíláàrí gbàgbọ́ lórí wọn Ọlọ́run ní ká gba gbogbo àwọn òjíṣẹ́ yẹn ká gbà wọ́n gbọ́ Ọlọ́run sọ wá pọ̀ ní pé ẹni tó bá sí òun pé yà tó bá lóun gba Muhammadu gbọ́ òun ò gba Abrahamu àbó ò gba Musa òun ò gba Isa òun ò gba Jeremiah àbó ò gbẹ nìkan gbọ́ Ọlọ́run láwọn gẹ́gẹ́ aláìgbàgbọ́ Ọlọ́run ní ìyà ẹlẹ́ta ìlérò ń bẹ fún wọn ìyà ẹlẹ́ta ìlérò ó ń bẹ fún àwọn tí ò bá ti gbà wọ́n gbọ́ aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn now nínú Quran chapter 2 ẹ̀yà lọ gẹ́gẹ́ tó lásìkò ní ọlọ́dún Quran chapter 5 verse 20 Quran chapter 5 verse 20 now ẹ máa gbọ́ nígbà tí Musa sì wí fún àwọn ènìyàn rẹ̀ pé ẹ̀yin ènìyàn mi ẹ rántí ìdẹ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ lórí yín nígbà tí ó ṣe àwọn ànábì sí àárín yín ó sì fún yín ní àwọn aláṣẹ ó sì ní ohun tí kò fún yín ẹnìkan ó fún yín ní ohun tí kò fún ẹnìkan kan rí ẹ̀yin ènìyàn mi ẹ wọ inú ilé náà ní mímọ́ èyí tí Ọlọ́run pa láṣẹ fún yín ẹ má ṣe padà sẹ́yìn o kí ẹ má bàa di ẹni òfò sẹ́ni bọ́ǹsì ànábì Mùsá sọ fáwọn èèyàn ẹ tẹ̀ lọ́lọ́run o ẹ má padà sẹ́yìn ìdẹ́gi dá Ọlọ́run bá mọ́ o kí ẹ má bàa di ẹni òfò ó túmọ̀ sí wípé ẹni tí ò bá ti tẹ̀lé Mùsá ìyẹn Mósè nínú àwọn èèyàn rẹ̀ tó bá ti padà sẹ́yìn kò sínú àwọn tó tẹ̀lé Ọlọ́run mọ́ nìyẹn ó ti padà di ẹni òfò nìyẹn ẹni tó bá tẹ̀lé Mùsá ó ti di ẹni òfò nìyẹn Kùránì ti fìdí ẹ̀ múlẹ̀ sí pé gbogbo àwọn ànábì yẹn tá a ti fún tírà a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ ẹyọ kan ní gbogbo wọn a gbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ a gbọ́dọ̀ sí òpinya a gbọ́dọ̀ yọ ọ̀kan sọ́tọ̀ nínú gbogbo àwọn ànábì yẹn àwọn tó lọ wá ní ká mọ̀ gbàgbọ́ yìí kí wọ́n lẹ́sìn wọn a ti gbà wọ́n gbọ́ torí Quran chapter 3 verse 35 tí mo kó tìyẹn Ọlọ́run ẹ̀ tó bá tún lọ wá ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìlámù ẹni òfò ló ń tọ̀ mo lè kó ti Quran 21 verse 25 tọ́wọ́ sí gbogbo àwọn tá a ránṣẹ́ o ní tá a fi rán wọn ní ká mọ́ náà lẹ́yọ kan dẹ̀ jẹ́ tí ó mọ̀ sí kí ni o tí ó máa kí wọn fọ́lọ́ wọn bá now ẹ jẹ́ ká padà sínú Kùránì àwọn tó lọ wá ní ká gbàgbọ́ yìí tó lọ ti ránṣẹ́ kánàbí tó dé yìí kí lẹ́sìn ti wọn ṣé wọ́n ní ẹ̀sìn míì ni ìyá lọ sínú Kùránì chapter 2 kájọ́dọ̀ ìyá Abrahamu verse 130 Kùránì chapter 2 verse 130 ní ìfẹ́ máa gbogbo ẹ̀ lórí mi o orí àwọn àgbàlagbà afá pọ̀ bí rẹpẹtẹ náà Kùránì chapter 2 verse 130 Ọlọ́run ní ta ni ẹni tí yóò kọ ìsìn ẹni tí tẹ̀ tó lọ síbẹ̀ yẹn nínú Kùránì chapter 42 verse 13 Ọlọ́run wá fẹ́ so gbogbo àwọn ànábì yẹn papọ̀ mọ́ra wọn Kùránì chapter 42 verse 13 Ọlọ́run ní ṣẹ̀rọ alákùn dínú mọ́ wà sọ́ọ̀bì inú wa Ọlọ́run lẹ́ni Ọlọ́run ni mo pàṣẹ ẹ̀sìn gbogbo fún Nóà ṣé mọ̀ pàtí mọ̀ pé gbogbo òjíṣẹ́ Ọlọ́run ní tíra ǹsìn Ọlọ́run ẹ̀sìn lágbọ́dọ̀ gbà wọ́n gbọ́ àti tíra wọn kí wọ́n lẹ́sìn wọn Kùránì 42 verse 13 Ọlọ́run ní ṣẹ̀rọ alákùn dínú mọ́ wà sọ́ọ̀bì inú wa
ọlọ́run lẹ́mi ọlọ́run ni mo pàṣẹ ẹ̀sìn pé ẹ̀sìn tẹ́ mọ̀ sí tẹ́ bá délé ayé lélẹ́yìí o mo wá gbé ẹ̀sìn yẹn fún Noah ṣẹ̀rẹ́ alákòdínú mọ́ wà sọ̀rọ̀ bí Noah wà lẹ́dínà àwọn ìlẹ́kà ọlọ́run lẹ́sìn tí mo fún Noah tó jẹ́ ànábì àkọ́kọ́ tí mo kọ́kọ́ fún ní tírà ẹ̀sìn tí mo fún Noah tó jẹ́ òjíṣẹ́ àkọ́kọ́ ẹ̀sìn yẹn náà mo fún wọn Muhammadu sallallahu alaihi wasallam wà mọ́ wà sọ́ bí Ibrahima ọlọ́run ní kódà Abrahamu ẹ̀sìn tí mo fún Noah tí mo fún wọn Muhammadu òun lẹ̀sìn Abrahamu ọlọ́run ní wà Musa kódà Musa tó ń pè ní Mose ẹ̀sìn tí mo fún Noah tí mo fún Abrahamu tí mo fún wọn Muhammadu òun lẹ̀sìn Musa wà Isa ọlọ́run ní kódà Isa tí wọ́n ń pè ní Jésù ẹ̀sìn tí mo fún Noah tí mo fún Abrahamu tí mo fún wọn òun náà ni mo fún Isa ani akimu din wọn ní kan fìdí ẹ̀sìn yẹn múlẹ̀ wọn là tàtà fún ara kò fi ká má fi pín ẹlẹ́yẹlẹ nídìí ẹ̀sìn yẹn náà Kùránì ti jẹ́ kó yé wa pé gbogbo ànábì Ọlọ́run tí wọ́n wá wọn ní tírà agbọ́dọ̀ bá tírà wọn gbọ́ ó dẹ̀ tó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ní tí gbogbo wọn wá polongo òun náà ní kámọ́lọ́ ní ọkàn táàbí náà wá polongo kódà nínú Kùránì chapter 46 verse 9 ìkọ́ni ọlọ́run wọn Muhammadu máa sọ fún ọ pé òun mú nǹkan tuntun mi wá òun mú nǹkan tuntun kò mú wọn rárá náà ọlọ́run wa ní ẹ̀sìn tí mo fún gbogbo wọn o ẹ̀sìn kan náà mo fún gbogbo yín òun náà lẹ̀sìn Musa òun lẹ̀sìn Abrahamu òun lẹ̀sìn Isa òun lẹ̀sìn Muhammadu òun lẹ̀sìn gbogbo àwọn ànábì Ọlọ́run ìsìlámù lẹ̀sìn wọn ẹ wò bọ́ọ̀lù ṣe ń sọ àwọn àtàlìlì kìtàbì papọ̀ ó túmọ̀ sí wípé ìtí ànábì mú wá sáyé òun náà ni àwọn àlìlì kìtàbì yẹn náà mú wá sáyé àwọn tó ti síwájú ẹ̀ wá kò sí ẹ̀tọ́ láàrin wọn náà nínú Kùránì chapter 2 verse 130 ọlọ́run wa ní ta ni ẹni tí yóò kọ ìsìn Ábúráhámù sílẹ̀ ta ni tó máa fi ẹ̀sìn Ábúráhámù yẹn ta ló máa fi sílẹ̀ àfi ẹni tí ó gun ẹ̀mí ara rẹ̀ sí ọlọ́run ní dájúdájú o asàlẹ́sà ní ayé àti ní ọ̀run òun yóò sì wà nínú àwọn ẹni mímọ́ Quran chapter 2 verse 130 yàtọ̀ sí Quran chapter 2 verse 140 ọlọ́run ní tàbí ẹ̀yin sọ wípé dájúdájú Ibrahima Ismaila Isiaka Yakuba àti àwọn àrọ́mọdọ́mọ wọn wọ́n jẹ́ Yẹ̀wúdí ẹ̀ ń pè wọ́n ní Yẹ̀wúdí àbí Nàsárà àbọ́jọ́ Nàsárà sọ wípé ẹ̀yin á ní ẹ mọ̀ jù ní tàbọ́mọ̀ ta ni ẹni tí ó ṣe àbòsí ju ẹni tí ó bo ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ láti ọ̀dọ̀ Olúwa pamọ́ Ọlọ́run kò ní ìgbàgbé ní ohun tí ẹ̀yin ṣe níṣẹ́ Ọlọ́run ìjọ kan ní àwọn eléyìí tí wọ́n kéré kọjá tí wọ́n sì ṣe iṣẹ́ rere tí wọ́n ní èrè iṣẹ́ wọn tí ẹ̀yin náà sì ní èrè iṣẹ́ ti yín náà ṣẹ́ti bọ́ǹsì Ọlọ́run ṣe ẹ̀rí pé Yẹ̀wúdí ni wọ́n ẹ̀ ń pe Mùsá ẹ̀ ń pè ní Yẹ̀wúdí ẹ̀ ń pe Isa ẹ̀ ń pè ní Yẹ̀wúdí Yakuba gbogbo àwọn tó ti lọ yẹn Ọlọ́run ṣe ẹ̀ ń pè wọ́n ní Yẹ̀wúdí ṣé Yẹ̀wúdí lẹ pè wọ́n àbí Nàsárà wọ́n ń ṣe Yẹ̀wúdí wọ́n ń ṣe Nàsárà ìsìlámù lẹ̀sìn wọn ìsìlámù lẹ̀sìn wọn náà yẹ́n kábàrà sínú Kùránì chapter 2 láti verse 126 ẹ máa gbọ́ o nígbà tí Ibrahim wípé Olúwa wa o ṣe ìlú yìí ní ìlú ìfàyàbalẹ̀ kí o sì pèsè àwọn èso fún àwọn ènìyàn inú rẹ̀ tí ó bá gbà ọ́ gbọ́ nínú wọn àti ọjọ́ ìkẹyìn Ọlọ́run wípé àti ẹni tí ó bá sá ìgbàgbọ́ èmi yóò fún wọn ní ìgbádùn díẹ̀ lẹ́yìn ìgbà náà èmi yóò darí wọn síbi ìyà àpadà sí aburú ní èyí jẹ́ sẹ́díbọ́nsì Ọlọ́run láwọn tó bá gbà ọ̀gbọ́ tó bá gba Ọlọ́run Ibrahim gbọ́ àtọjọ́ ìkẹyìn Ọlọ́run ni wọ́n á jèrè láyé wọ́n á tún jèrè lọ́dọ̀ gbogbo àjámọ̀ ṣùgbọ́n àwọn tí ò bá ti tẹ̀lé Ibrahim yẹn Ọlọ́run láwọn yẹn wọ́n á kẹ́ gbádùn láyé wọ́n á padà dọmọ náà tó bá yọ gbogbo àjámọ̀ ó túmọ̀ sí wípé àwọn tí ò bá ti gba mẹ́sẹ̀jì Ibrahim ànábì Ibrahim àwọn tí ò bá ti gba mẹ́sẹ̀jì ẹ̀ tó wà ní tírà tọ́lọ́ fi rán àti àwọn ànábì tọ́lọ́ ránṣẹ́ yẹn wọ́n á gbádùn láyé ṣùgbọ́n àpàdà dẹni òfin lọ́dọ̀ Ọlọ́run bá wọ́n ń ṣe mùsùlùmí nìyẹn verse 27 nígbà tí Ibrahim àti Ismail gbé ilé náà kalẹ̀ dúró wọ́n wípé o Olúwa wa gbà lọ́wọ́ wa dájúdájú wọ ni olùgbọ́n olùmọ̀ Olúwa wa o kí o ṣe àwa méjèèjì ní mùsùlùmí imagine that Olúwa wa Quran chapter 2 láti verse 126 128 ni mo wà báyìí sí wọ́n wá ní Olúwa wa o kí o ṣe àwa méjèèjì ní mùsùlùmí fún ọ nínú àwọn àrọ́mọdọ́mọ wa ní ìran wa tí yóò jẹ́ mùsùlùmí wọ́n tó jẹ́ mùsùlùmí Abrahamu àti Ismail àwọn náà ń ṣàdúrà fọ́nà yìí pé kọ́lọ̀ kó ṣe àwọn ní mùsùlùmí àti àwọn àrọ́mọdọ́mọ àwọn tí ó máa bọ̀ tí ó máa jẹ́ oní alikitabi tó yẹ kára ànábì Ibrahim ní Ismail ti jáde ní Isaac ti jáde
gbogbo àwọn tá a dẹ̀ dárúkọ yìí ànábì ọlọ́run ni wọ́n ìsìlámù lẹ̀sìn wọn ó wá ní àwọn àrọ́mọdọ́mọ ìgbẹ́ náà kó o ṣe wọ́n ní mùsùlùmí kí o gba ìrònúpìwàdà wa dájúdájú ìrẹ́ ni olùgbà ìrònúpìwàdà aláàánú olúwa ò verse 129 gbé dìde nínú wọn òjíṣẹ́ kan lára wọn tí yóò máa kí àyà rẹ fún wọn tí yóò sì máa kọ́ wọn ní tírà náà àti ọgbọ́n ìjìnlẹ̀ tí yóò sì máa sọ wọn di mímọ́ dájúdájú ìrẹ́ ni alágbára ọlọ́gbọ́n ẹ wo ànábì Ibrahim ìsìlámù lẹ̀sìn ẹ̀ ó tún wá ń bẹ náà pé wọ́n lọ́n àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ bá mi ṣe wọ́n ní mùsùlùmí nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ oúnjẹ ní ànábì ti jáde rẹpẹtẹ kí wọ́n lẹ̀sìn wọn ìsìlámù lẹ̀sìn wọn bàbá wọn ti tọrọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n lọ́n o àwa yìí kọ́kọ́ gbà wá pé mùsùlùmí ni wá àwọn àrọ́mọdọ́mọ wọn náà bá wa ṣe wọ́n ní mùsùlùmí láwọn àrọ́mọdọ́mọ ẹ̀dẹ̀ ní Ismail ti jáde Isiaka ti jáde wọ́n jẹ́ mùsùlùmí ó ń túmọ̀ sí wípé ẹ̀sìn wọn ìyẹn àwọn tó jáde kìtàbí yẹn náà o ìsìlámù lẹ̀sìn wọn ẹ jẹ́ ká lọ wo ti yíṣà náà ti jẹ́ yíṣà kan pèrè Jésù Quran chapter 19 ṣé táàgùn tí ì lọ báyìí. ó kù 5 minutes sá. ó kù 5 minutes. bí 5 minutes. Quran chapter 19 láti bá 30 ìgbà tí yíṣà ní pé kọ́ọ̀lá ìní Abdullah atániyàlì kìtàbà mọ́bọ̀ náà dájúdájú èmi ni ẹrú sí Ọlọ́run ó fún mi ní tírà ó sì ṣe mí ní ànábì kan ó sì ṣe mí ní oníbùkún ní ààyè owó tí ń bá ní máa bẹ ó sì pa ìrun kíkí láṣẹ fún mi sẹ́gbọ́nsìn ìsá nìyẹn o ó ní Ọlọ́run pa mí láṣẹ kí n máa kírun àwọn olóńkírun mùsùlùmí ó túnbọ̀ ìsá náà tó ń confam pé mùsùlùmí lòun alùkìtàbí lòun náà kí n máa kírun kí n máa yan sàká níwọ̀n ìgbà yòókù tí bá ń bẹ láyé àwọn tó tẹ̀lé ní sábà kí ni tí wọ́n náà. ẹ mo ní kọ́ntínì mò ń gbọ́ yín sẹ́ẹ̀ mo wà pẹ̀lú mo ń bá yẹn sọ. náà wọ́n gbàgbà 3 láti verse 52 ẹ máa gbọ́ nígbà tí Ìsá ṣe àkíyèsí àìgbàgbọ́ lọ́dọ̀ wọn ó wí pé ta ni yóò jẹ́ olùrànlọ́wọ́ lójú ọ̀nà ti Ọlọ́run àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó túmọ̀ sí pé Ìsá mùsùlùmí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wípé àwa ni olùrànwọ́ rẹ lójú ọ̀nà ti ẹ̀sìn tọ́lọ́run àwa gba Ọlọ́run ọba gbọ́ tí o sì jẹ́rìí pé dájúdájú o àwa jẹ́ olùgbà fún Ọlọ́run mùsùlùmí ní àwọn ọmọlẹ́yìn ànábì Ìsá fúnra ẹ̀ ìsìlámù mùsùlùmí lẹ̀sìn ẹ̀ ìsà mùsùlùmí ni ìsìlámù lẹ̀sìn ẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà tí wọ́n ń tẹ̀sí báyìí pé mùsùlùmí làwọn náà nínú Quran 3 verse 52 verse 53 olúwa wa o àwa gba ohun tí o sọ̀kalẹ̀ fún wa gbọ́ ìyẹn kìtáàbù tó sọ̀kalẹ̀ tírà tó sọ̀kalẹ̀ fún Ìsá tó fi ń ṣàlàyé fún wa àwa nígbàgbọ́ nù rẹ o a gba kìtáàbù yẹn gbọ́ o tí o sọ̀kalẹ̀ fún wa tí o sọ̀kalẹ̀ àwa ti tẹ̀lé òjíṣẹ́ náà nítorí náà kọ orúkọ wa pẹ̀lú àwọn olùjẹ́rìí ẹ̀dígbọ́ àwa tẹ̀lé Ìsá tírà tó sọ̀kalẹ̀ fún yẹn a gbà gbọ́ àwọn tó tẹ̀lé Ìsá náà sìn kí ni wọ́n mùsùlùmí ni wọ́n torí wọ́n gbà fún òjíṣẹ́ yẹn Ọlọ́run tó sọ fún wọn wọ́n gbọ́ Ọlọ́run yẹn gbọ́ wọ́n dẹ̀ gbà tó mú wá látọ̀dọ̀ Ọlọ́run yẹn wọ́n gbà gbọ́ mùsùlùmí làwọn náà ìlàgó wí 137 now ẹjẹ́ àwọn ti 157 ó kù 3 minutes ó kù 3 minutes bẹ́ẹ̀ ẹjẹ́ àwọn ànábì Ismail ànábì Lukman lára àwọn olùkìtàbí lòun náà wà Quran 31 verse 12 kálíbà mọ́mọ́ wípé ìsìlámù lẹ̀sìn wọn gbogbo àwọn tó jẹ́ olùkìtàbí bàátá a gbọ́dọ̀ ya wọn mùsùlùmí ni wọn ìsìlámù lẹ̀sìn wọn mùsùlùmí gbogbo wọn verse 13 àti kí o sì rántí nígbà tí Lukman ló sọ fún ọmọ rẹ̀ pé ìwọ ọmọ mi o má ṣe dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run láàtú ṣíríkì billah má ṣe bá Ọlọ́run bá wórogún má ṣe bá Ọlọ́run bá wórogún láti ṣíríkì billah dájúdájú o dídá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ó jẹ́ ẹbọ Ọlọ́run sì jẹ́ ẹbọ ṣíṣe tí ó tóbi sí Ọlọ́run ọba ó túmọ̀ sí wípé ẹni tó bá ti dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run kò sára àwọn alùkìtàbí nìyẹn torí àwọn alùkìtàbí tọ́lọ́run rántí àwọn olùjíṣẹ́ ìtọ́lọ́ fi rán wọn nìkan mọ́lọ́ lẹ́yọ kan ẹni tí ò bá ti tẹ̀lé Ọlọ́run tán polongo yẹn kò sí lára wọn
kẹ́nìkan wá ní kó ń tẹ̀lé ànàbí kọ́ ní kó ń pè rẹ̀ ní mùsùlùmí lẹ́yìn kó wáyé pẹ́ tí ò kì í kírun òun gbààwẹ̀ ṣé mùsùlùmí ni ó lè máa dórúkọ mùsùlùmí kò túmọ̀ sí ẹni kódà kó jẹ́ ọmọ Sáúdí kódà kó jára yára ní sẹ̀sẹ̀lá kò ń ṣe mùsùlùmí ẹni tá a máa pè ní mùsùlùmí pé ìsìlámù jẹ́ ẹ̀sìn ẹ̀ òun lẹ́ni tó bá jẹ́ kí ni o tó bá mọ́ náà lẹ́yìn kan látòrí táwọn ànábì sọ fún wa tó ń kírun wákàtí 5 tó ń gbààwẹ̀ tó ń yan sàká tó lọ sí Mọ́kà tí ò bá ti tẹ̀lé nǹkan yẹn kò ń ṣe mùsùlùmí rárá àwọn tó jẹ́ àlùlì kìtàbì àtàwọn tó tẹ̀lé wọn ìsìlámù lẹ̀sìn wọn mùsùlùmí ni wọn àwọn bí fún àwọn ọmọ ẹ̀rí pé láàtúnṣe rí kìbì láì mọ́tò dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run o láti máa dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ó jẹ́ ẹbọ tí ó tóbi tó bá ti dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ó tẹ̀lé àlùlì kìtàbì nìyẹn nínú Kùránì tàtàtà tí wọ́n yẹn náà verse 17 ó tó wọ́n tẹ̀síwájú ìrí ọmọ mi ò máa gbé ìrun dúró máa kírun kí o sì máa ṣe iṣẹ́ rere kí o sì máa kọ ìwà búburú kí o sì máa ní ìfaradà lórí ohun tó bá wá bá ọ dájúdájú èyí wà nínú ìpinnu àwọn ọ̀rọ̀ ṣẹ́gbọ́ ó túmọ̀ sí wípé ó ń pa ọmọ ẹ̀ láṣẹ pé kó jẹ́ tí ó máa kírun fún Ọlọ́run kí ó mọ náà lẹ́yọ kan tí ó sì máa kírun fọ́lọ́run ọba tí ò bá ti kírun yẹn kò sí ara àwọn àlùkì kìtàbì torí kò bá tọ́lọ́ ọba sọgbọ́n nìyẹn ẹni tó bá kọ̀rọ̀ sọ́lọ́ lẹ́nu kò sí ara àwọn àlùkì kìtàbì lọ́lọ́run ṣe lo the word kèfèrí fún àwọn kan ọ̀dà pé tún ti lù 159. mo rí pé ó kò tí ì dórí rí ẹ̀dọ́ọ̀tì náà ni ò jẹ́ ń sọ fún yín 159 làwà ọ̀dà ìdórí ẹ̀ báyìí ni. ẹ mọ wá fẹ́ ká ṣe kíní kan báyìí kí ká lọ kírun a máa resume padà ní 20 minutes àbí. 20 minutes 10 minutes. ṣé abẹ́ fi kírun 10 minutes. 10 minutes èmi wò pé 10 minutes abẹ́ àwọn àtàkárẹ̀ irun nǹkan kan kọjá 15 minutes máa lọ. Ṣé ká kúkọ̀ kan yẹn sí ẹlẹ́ẹ̀kan náà? Ṣé ká yẹn sí ẹlẹ́ẹ̀kan náà? Gbọ́dọ̀ lọ́rùn náà lára. Kò sí owó tá à ń sọ̀rọ̀ lórí ní ìṣe náà ìrun náà ni. Tábà tí wàá lọ́rùn lára náà ṣe mọ̀ pé kò yẹn náà tún wá dáa. Ẹ jẹ́ ká lọ kírun. Tábà wá kírun tán. 20 minutes. Láfta 20 minutes yẹn àwọn máa sọ̀rọ̀ padà. Wọ́n á summarize ọ̀rọ̀ tí wọ́n sọ fún 25 minutes wọ́n á summarize 5 minutes. Ìta ń sọ̀rọ̀ lórí tọ́pìkì yẹn náà ni pé àwọn wo ni alùlù kìtàb kí dẹ̀ ni ẹ̀sìn wọn. Wàláhì mo gbàgbọ́ ẹ̀kan lọ́rọ̀ wọn báyìí ṣùgbọ́n nígbà tí n bá fẹ́ summarize tèmi màá ṣàlàyé ẹ̀ papọ̀. Àwọn summarize ọ̀rọ̀ wọn 5 minutes báyìí. Ọ̀rọ̀ tèmi náà sọ 25 minutes tèmi náà ọkọ̀ sọ láfta tí wọ́n sọ tán màá summarize ẹ̀. Èmi àti wọ́n 5 minutes béèrè question lọ́wọ́ ara wa àbí 5 minutes ó jẹ́ 15 minutes mi. Lẹ́yìn ẹ̀ báyẹn a wà fi 10 minutes lẹ̀ fáwọn èèyàn láti lé láti béèrè question ṣó ti yé. Ṣé mo lè ká lọ sí ìpàdé òkè àbí kí lẹ rí sí. Wọ́n ní ká kọjú káyọ̀ jẹ́ ẹ̀lẹ́ẹ̀kan náà ká lọ kírun. Káyọ̀ jẹ́ ẹ̀lẹ́ẹ̀kan náà. A máa dáhùn news àwọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kéré ń bẹ́ẹ̀ bá kí wọ́n ti ẹja lọ kírun. Ẹja lọ kírun. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد. gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe ní tí mo gbọ́ yé ni pé àwọn ànábì Ọlọ́run gangan ni alùkìtàb kì í sáwọn èèyàn tó èèyàn ní tí mo gbọ́ yé nu àlàyé tẹ́ ẹ ṣe nìyẹn. but àwọn tọ́lọ́ bá àdírẹ́sì àwọn alùkìtàb kì í sáwọn ànábì Ọlọ́run ni o àwọn ànábì Ọlọ́run ọ̀tọ̀ tẹ́ ẹ láwọn alùkìtàb bíi kọ́lọ́ ọmọ ni wàhálà hálì yìí álù yẹn ara ni kì í ṣe èèyàn ara
ìlọ́lọ́ lédè lárúbáwá áálù omi ara alé tọ́lọ̀ iná wàhálà áálì yìí àwọn ará alé wọn áálù lìkìtàb àwọn ará alé àwọn tá a fún ní tírà yes ìtumọ̀ tá a lè fún torí pé translation gbà mí ó máa ń summarize èdè ni kì í ṣe pé ó tu direct áálù lìkìtàb ó túmọ̀ sí torí tó bá ṣe pé àwọn ànábì ọlọ́run ní áálù kìtàb ọlọ́run ò ní sọ pé wọ́n padà di kèfèrí ẹ lọ wo inú suratu iná dínà inda láìlì islam tọ́lọ́run ti sọ̀rọ̀ Quran 3 verse 19 ọlọ́run ní iná dínà inda láìlì islam ẹ̀sìn tó wá náà ní ẹ̀sìn islam ṣùgbọ́n àwọn tá a fún ní tírà o wọ́n ṣe ìyapa ọ̀ǹtì ìgbà tí iná dínà inda láìlì islam wà máa tálífù lẹ́dínà wútù lìkìtàbí ilá mímbàdì mọ́ já tí òní báyìí náà wọ́n ṣe ìyapa sáwọn ànábì lọ́lọ́run bá wí bẹ̀rẹ̀ tọ́lọ́ ní wọ́n ṣe ìyapa ni èyí sá kò lè jáwọn ànábì ọlọ́run sọ nìkan pé tọ́lọ́run tó kí wọn lẹ̀ pé kúl ya alùkìtà ọlọ́run ni wà ànábì máa sọ fún wọn lẹ́yìn pé àwọn ànábì ọlọ́run ò sí láyé lẹ́yìn ayé ànábì àwọn wo lọ́lọ́run lànábì bá wí kúl ya alùkìtà ọlọ́run ni ìwọ ànábì sọ fún àwọn alùkìtà lẹ́yìn pé kéyìí sáwọn ànábì ọlọ́run ní kọ́ sọ fún àwọn tí ń tẹ̀ tí ń sọ fáwọn yẹ alùkìtà lọ́lọ́run ní kánàbì ọmọ sọ fún bẹ́ẹ̀ tàhálà ìlà kẹlẹ́mọ́tì sàwáhì ẹ wá ẹjẹ́ àjọsọ gbólóhùn kan tó pàápọ̀ báyìí nàná wà báyìí nàkún láàrin àwa méjèèjì Allah na'budu illa Allah báà ní ìjọsìn fún ọkàn àyàfi Allah wala tashriku bihi àìsí ní ṣẹbọ pẹ̀lú ẹ̀ ṣé hàn àyàfi ohun àní ṣẹbọ wọn kan pẹ̀lú ọlọ́run àní pàjọsìn pọ̀ mọ́ ọlọ́run káwọn ọlọ́run bá wí bẹ́ẹ̀ àwọn tí alùkìtàb ní ọlọ́run ní kànábì ọ̀sọ́ fún ànábì ò sì bá wọn ànábì mi lò gbà nígbà tó wá ilé ayé àwọn tó bá lò gbà ní àwọn èèyàn ṣùgbọ́n ó bá wọn alùkìtàb lò gbà a lè pe alùkìtàbí lánàbí gbogbo ànábì ọlọ́run pátápátá kò sí ìyàpẹnu lórí ẹ̀ pé mùsùlùmí ní gbogbo wọn kò sí ẹ̀ tó ṣe kèsì nínú wọn ìsìláàmù náà lẹ̀sìn wọn nítorí tí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ 25 minutes ẹni tó dá lórí ni pé àwọn ànábì ọlọ́run àwọn ànábì rẹ̀ ń sọ̀rọ̀ lé lórí tọ́lọ́run ti ń sọ̀rọ̀ wọn pé mùsùlùmí ni wọn mùsùlùmí kò gbọ́dọ̀ wá sọ pé ìkan wà tó jẹ́ kèfèrí wàláhì mùsùlùmí náà tó ti di kèfèrí mùsùlùmí kò gbọ́dọ̀ sọrú ẹ̀ mùsùlùmí ni gbogbo wọn ìsìláàmù lẹ̀sìn gbogbo wọn gbogbo ànábì ọlọ́run ni àti àwọn ká tó wá sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀tọ̀ àwọn ànábì gbogbo òjíṣẹ́ ọlọ́run náà ni ànábì gbogbo ànábì kọ́ ló jíṣẹ́ ọlọ́run ló jíṣẹ́ rọ̀ṣúlù ni ó máa ń pa wọ́n pọ̀ torí ẹ̀ lọ́run máa ń pé tí ọlọ́run bá àdírẹ́sì ànábì wa mọ́sálásá ahárù lè hàn bí ìyá ẹ̀ ìkan àwọn ànábì ọlọ́run wáhì mọ́mù lè mórí sẹ́lẹ̀ aṣáájú gbogbo àwọn òjíṣẹ́ ni àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ànábì Nóà alayhi salatu wa salam gẹ́gẹ́ bá a sọ ànábì Adam bẹ̀rẹ̀ látòrí ànábì ìjà ànábì bẹ́ẹ̀ látòrí ànábì Adam tó jẹ́ èèyàn tọ́lọ́run kọ́kọ́ dá ìdí tó fi jẹ́ pé ànábì ni Adam gangan ó náà ní wípé ọlọ́run kọ́kọ́ kọ́ ní mọ́ direct tí ò sí ẹ̀dá kankan ọ̀pọ̀ onímọ̀ ọlọ́run máa ń ní káwọn àwọn angel jù bí kọ́ lọ́ máa kọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run àbáwọn ànábì yòókù mọ̀ ni ó ní ń kọ́ àwọn ànábì nìmọ̀ ó ní ń kọ́ àwọn ànábì nìmọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú Suratu Baqara tọ́lọ́ ní pé ọlọ́run sọ fáwọn angel pé ọ̀yá ẹ wá ń bì ẹ ṣàlàyé kí ni fún mi wọ́n sọ pé láhí límọ̀lànà ìlànà àlámtànà wà àlámà ádámà àsìmá àkúlà èmi ọlọ́run mo fi mọ́ ànábì ìdí nìyẹn tó fi jẹ́ pé ànábì ọlọ́run tó sọ ń bì kan pé ó ní masala yìí sáyẹn dà láì ká masala Adam tọ́lọ́run ti sọ̀rọ̀ ẹ̀ ó ní àpèjúwe yìí sá ọmọ Màríàmù ó dàbí àpèjúwe Adam náà ni bọ́lọ́run ti dà gbogbo wọn ni wọn kọ́ ṣùgbọ́n àwọn tọ́lọ́run sọ̀rọ̀ bí tọ́lọ́run bá wa sọ̀rọ̀ lórí àwọn alùkìtàbù yẹn o kìí sáwọn ànábì ọlọ́run àwọn èèyàn tí wọ́n lọ àwọn ń tẹ̀lé àwọn tí a tún ní tírà tí wọ́n láwọn ń tẹ̀lé tírà hálùlì kìtàbù tó súnmọ́ lórí àwọn tá a sọ tí a kalẹ̀ tí a ta sọ kalẹ̀ àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé àwọn yẹn kò sì dá lórí ju àwọn mẹ́ta náà lọ àkọ́kọ́ àwọn Yahudiya tá a mọ̀ sí Júù Nasaraniya tá a mọ̀ sí àwọn Christian àti àwa mùsùlùmí àwọn tá a jẹ́ pé tí a ń àdírẹ́sì pé gẹ́gẹ́ bíi pé ọlọ́run fún tírà náà nìyẹn àwọn náà gbà pẹ́ sèǹtọ̀ wá láti sánmọ̀ ni ṣùgbọ́n kó tó di pàànàbí wa Muhammad sallallahu alaihi wasallam dé mùsùlùmí ni wọ́n gbà tánàbí ti lè dé báyìí sallallahu alaihi wasallam automatically wọ́n gbọ́dọ̀ pack out kúrò níbi tí wọ́n gbàgbọ́ tẹ́lẹ̀ ìyẹn ti wà invalid kò wà valid mọ́ wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí lọ́lọ́run sọ fánú Suratu Bayyinah yẹn pé lámúyẹ̀kún lẹ̀zínà káfàrú mínálì kìtàb wàlímúsírìkì náà lámúyẹ̀kún lẹ̀zínà káfàrú ẹ̀rí pọ́lọ́run sọ ń bẹ̀ pé wọ́n ṣe kèfèrí
pé min alikita min àwọn alikita wàlẹ̀ mùsùlùmí náà àtàwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run pa wọ́n pọ̀ ọlọ́run ló ń fi wọ́n sínú náà jahannama kò lè jáwọn ànábì ọlọ́run náà iná lẹ́sìn náà káfàrú min alikita àwọn tó ṣe kèrè inú àwọn alikita wàlẹ̀ mùsùlùmí náà àtàwọn ọ̀sẹ̀ bọ̀ fínárì jahannama wọ́n wọ̀ náà jahannama ànábì sálàbí ọlọ́run náà wọ jahannama ni no ànábì ọlọ́run kò lè wọ jahannama ànábì ọlọ́run kò ní tọ́ná wò torí pé mùsùlùmí wọ́n jíṣẹ́ tọ́lọ́run fi ràn wọ́n ọlọ́run pàfẹ́ẹ̀tì wọn tẹ́ bá tún lọ wáyà mi tó lọ́run ti sọ̀rọ̀ nù àlùkùránì náà Suratu Bayina pàṣẹ kìnìún nìyẹn tó lọ ní kèfèrí wà nù àwọn alùlù kìtà gbogbo wọn kọ́ ni mùsùlùmí tẹ́ bá lọ wọnú ọlọ́run ní sẹ́ mọ́ ṣe ìjiyàn láàrin àwọn alùlù kìtà bò kí lábìlẹ̀ tí yà á sàn àyàfi ọ̀nà tó dáa wàlá ti jáde lu alùlù kìtà tó bá fẹ́ ṣe debate pẹ̀lú àwọn alùlù kìtà bò kí lábìlẹ̀ tí yà á sàn àfọ̀nà tó dáa kí lálẹ́ tí sọ́làmù minhum wàkọ́lù iná lẹ́sìn náà agbáńtọ́ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ọgbọ́ àgbègbè tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fáwọn náà gbọ́ torí ẹ̀ la fi jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bíi pé sẹ́tàmì mi ò tí ì lọ sá. ó kù 2 minutes kìíní kan seconds. ẹbí ló 7 minutes náà. ọlọ́run ìdí nìyẹn pé mùsùlùmí ni gbogbo ànábì ọlọ́run gbogbo alùlù kìtàbù kọ́ ni mùsùlùmí kèfèrí wà nù wọn nígbà táwọn ẹbí ti dé tẹnìkan bá dópò rẹ ní alùkìtàbù wọn ṣe mùsùlùmí ṣùgbọ́n tọ́lọ́run fi máa ń rẹ́spẹ́tì fún wọn ní ọ̀wọ̀ tọ́lọ́run máa ń fún wọn ni pé wọ́n sì láwọn ń tẹ̀lé tírà ànábì tó kọjá tí wọ́n gbà pa wọn ń tẹ̀lé tó jẹ́ bíi ìjánu fún àwọn níjánu tó mú wọn dúró gbogbo wọn nígbà táwọn ẹbí ti dé yẹn wọ́n ti kú ònú ìdí nìyẹn tọ́lọ́run fi ṣàlàyé pé àwọn alùkìtàbù àlefẹ́ wọn ní ọmọ wọn lóbìnrin torí pé àwọn ní sí àti tí àwọn náà láwọn ń tẹ̀lé òfin ọlọ́run débi pé àwọn tó ní fẹ́ inú wọn míì wà mùsùlùmí náà lè wà tó lè ṣàbòsí ṣùgbọ́n tíra yẹn jẹ́ jánu fáwọn àwọn ò ní jẹ́ pé wọ́n kàn máa wà ẹni àbí àwọn ọ̀sẹ̀ ọbọ̀gìbọ̀pẹ̀ àwọn abọ́gìbọ̀pẹ̀ ní ìsìn wọ́n lè ṣe tó bá wù wọ́n torí pé àwọn ò ní gbàgbọ́ sọ́lọ́run pàápàá àwọn ìgbàgbọ́ sọ́lọ́run sì wà lẹ́mìí àwọn alùkìtàbù díẹ̀ ó wà step by step ni ṣé láwọn ọlọ́run tó wá sọ náà fún ànáyà mi pé àwọn tó súnmọ́ jù nú gbàgbọ́ náà ni àwọn tó burú jù nú ọ̀tá ó ní àwọn tí wọ́n jẹ́ Yahudi àti abọ́gibọ̀pẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ friendly sí àwa mùsùlùmí ó ní àwọn Nasara alùkìtàbù náà níná alùkìtàbù Nasara alùkìtàbù Yahudi alùkìtàbù ni wọ́n gbà torí náà ń gbà pé àwọn ń lo tírà ọlọ́run ní tí wọ́n fi jẹ́ alùkìtàbù nìyẹn nù àyà mi wà tọ́lọ́ ti pé yá alùkìtàb ẹnu alẹ́ ní àyà kan náà wà nù Suratu Al-Imran verse 99 ọlọ́run kúlí yá alùkìtàb kí ló dé tí ẹ̀ ń gbé àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run tẹ́ ń pé kò lè jẹ́ ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run kó àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n náà àwọn alùkìtàb nígbà tí ìmọ̀ owú ti wà lára wọn yẹn gẹ́gẹ́ bí tọ́lọ́ ń sọ nù Suratu Bayina yẹn pé owú ti wà lára wọn tọ́lọ́ ń sọ nù Suratu Baqara verse 19 náà pé owú ti wà lára wọn wọ́n ti yapa kó lójú ọ̀nà wọ́n ti ya papò tọ́lọ́ máa sọ inú Suratu Fatiha tọ́lọ́ ń ta máa ń sọ̀rọ̀ pé gáírí límọ̀ gìdúbì tọ́lọ́ ń sọ ń bẹ̀ yẹn wàhálà dọ́ọ́lì náà àyà méjèèjì tó parí Suratu Fatiha yẹn kò sí tí àwọn olùmọ̀ tú fún wa sí ju pé àwọn alùlù kìtàbù ni gáírí límọ̀ gìdúbì kìí ṣe àwọn tí wọ́n ti gàdọ́bà tí wọ́n ti kú lójú ọ̀nà wàhálà dọ́ọ́lì náà àtàwọn tó ti sọnù kú lójú ọ̀nà ọlọ́run àwọn alùlù kìtàbù náà ni àyà méjèèjì yẹn túmọ̀ kìí ṣe àwọn kan tó wọ́n wà lójú ọ̀nà tẹ́lẹ̀. táìmù yín ti pé bọ́lá. Alhamdulillah. ìfọ̀rọ̀wérọ̀ wa ìlú òun náà ní wípé àwọn wo ni alùpùpù kìtàbì kí ni ẹ̀sìn wọn. mo jẹ́ ìfẹ́ẹ̀dìkẹ́ mú ẹ̀rí wá tí pàtàkì kọ́kọ́ ń bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ pé àwọn alùpùpù kìtàbì àwọn báyìí ni alùpùpù kìtàbì. mo mú àlàyé yẹn wá láti bẹ̀rẹ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí ọlọ́run bá ránṣẹ́ tọ́lọ́run fún wọn ní tírà ọlọ́run gbé tírà lé ẹnì kọ̀ọ̀kan wọn lọ́wọ́ àwọn tó wá já àwọn ará ilé wọn àwọn ọlọ́run rìn fàṣẹ àwọn ará ilé àwọn lórí kìtàbì náà ìgbà tẹ́ ẹ fẹ́ ṣàlàyé láti dìbọ́kà àwọn ọ̀rọ̀ tí mo rí pẹ́ ń padà sínú Quran chapter 5 pa a lè fẹ́ wọn àwọn tẹ́ẹ̀tẹ́ láà lè fẹ́ ẹ láwọn kírísítẹ̀nì wà nínú àwọn tá a lè fẹ́ nínú àwọn voice note ní tẹ́ẹ̀ ti ṣe kọjá sọ̀rọ̀ mi yẹn náà lára gbọ́dọ̀ tí mo wá fẹ́ kí ẹ̀ láàrin 10 minutes ni pé ẹni gbàtà mẹ́bí ti dé ẹjọ́ bá mú ta ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ kán bá mú
ẹni màá lánàá bí ti dé wọ́n gbọ́dọ̀ gbé nǹkan tí wọ́n gbàgbọ́ wọ́n gbọ́dọ̀ gbé jù sílẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ kan fẹ́ gbé jù sílẹ̀? Ṣé ìmọ̀ náà lẹ́yọkan wọn náà fẹ́ gbé jù sílẹ̀ ni àbí máa kírun wákàtí 5 náà fẹ́ gbé jù sílẹ̀? Tí wọ́n fi tó lọ torí ẹ̀kan tí mo sọ̀rọ̀ mi láǹfààní àti lè parí ọ̀rọ̀ mi yẹn. Kí ni ìlànà ìjọsìn àwọn olùkìtàbí yẹn gan? Quran chapter 2 verse 23 ẹ máa gbọ́ o. Now Ọlọ́run ní pé ẹsẹ̀ ìrántí nígbà tí àwa gba àdéhùn àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ má ṣe máa sin kinní nǹkan kan mìíràn bí kò sí Ọlọ́run nìkan ṣoṣo. Ọlọ́run nìkan ṣoṣo kí ẹ máa sìn. Kí ẹ sì máa ṣe rere sí àwọn òbí yín méjèèjì. Ṣéǹtì tọ́lọ́ sọ fún Ànábì nínú Quran chapter 17 verse 23 tọ́lọ́ ní wà kọ́ dọ̀rọ̀ bùkà alẹ́ta ìlàyà wàbìlì wà àlìdé ìnzáàna. Ọlọ́run sọ pé mo pàṣẹ pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan. Ọlọ́run ní kí àwọn Ànábì tọ́lọ́ rán sáwọn àwọn tọ́lọ́ ti rán wọn sẹ́sìn náà látòrí àwọn báwọn náà gbọ́dọ̀ jọ́sìn fún kankan àfọlọ́. Now ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan kí ẹ ti máa ṣeré sí àwọn òbí méjèèjì àti kí ẹ máa àti àwọn ìbátan yín àti àwọn ọmọ òrukàn àti àwọn tálákà kí ẹ sì máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ rere kí ẹ sì máa kírun. Ó túmọ̀ sí pé àwọn alẹ́ kìtàbí yẹn sìn látòrí Ànábì tá a rán sí wọn àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn kírun ni wọ́n. Kí ẹ máa kírun kí ẹ sì máa yan sàká. Lẹ́yìn náà díẹ̀ pẹ́yìndà àyàfi díẹ̀ nínú yín ẹ̀yin sì sẹ́rí àwọn díẹ̀ pẹ́yìndà wọn tẹ̀lé nǹkan yẹn mọ́. Àwọn tí ò bá nínú wọn wọ́n ti di kèfèrí. Àwọn tí ò bá ti mọ́rọ̀ lẹ́yìn ọ̀kan mọ́ nínú wọn wọ́n ti di kèfèrí. Wọn tẹ̀lé nǹkan náà wọ́n bá sọ mọ́ látòrí àwọn wọn nínú tírà táwọn látòrí àwọn ànábì ọlọ́tọ́ lọ́wọ́ sí wọn látàrí nínú àwọn tírà yẹn wọn tẹ̀lé ọlọ́mọ ni ọ̀tẹ̀lá àti mọ̀ni wọ́n ti kúrò ní agbègbè àwọn tá a lè pè ní alẹ́ kìtàbí. Now ẹ wá ní wọ́n á gbé gbogbo ohun tí wọ́n gbàgbọ́ sílẹ̀ lẹ́yìn táwọn ẹbí dé wọ́n gbọ́dọ̀ gbé gbogbo ohun tí wọ́n gbàgbọ́ sílẹ̀. Kí ni wọ́n gbàgbọ́ tẹ́tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gbé jù sílẹ̀? Ìṣẹ́mọ̀ ọlọ́run ọkàn wọn náà fẹ́ gbé jù sílẹ̀. Sẹ́mọ̀ kí wákàtí 5 náà fẹ́ gbé jù sílẹ̀. Sẹ́mọ̀ ayẹ sàkà náà fẹ́ gbé jù sílẹ̀. Lẹ́yìn àwọn àgbàwẹ̀ Ramadan náà fẹ́ gbé jù sílẹ̀ àbí kí náà fẹ́ gbé jù sílẹ̀. Torí táwọn ọlọ́run lẹ́yọ kan táwọn ànábì wọn sọ fún wọn Ọlọ́run padà sọ fún kánábì máa rán wọn létí ní táwọn ànábì wọn sọ fún wọn pé má ti gbàgbé. Ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ gbàwẹ̀ Ramadan náà sán gbàgbé ẹ̀ ní. Tẹ́lifí nǹkan tánábì rẹ̀ ìgbà nígbà tánábì ti dé o gbogbo nǹkan tí wọ́n ń tẹ̀lé tẹ́tẹ̀lẹ̀ wọ́n á gbèjù sílẹ̀. Kí ló fẹ́ gbèjù sílẹ̀? Mo rẹ̀ rí tẹ̀ǹtẹ̀nu mọ́ Quran chapter 5 verse 5 yẹn pé alifẹ́ Christian. Ẹ̀jẹ̀ ara lọ wà á lọ ní káfẹ́ ń bẹ̀ yẹn ká ṣàlàyé yẹn torí àfẹ́sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ bọ́ ẹ ti ń tẹnu máa rìn yẹn jù. Quran chapter 5 verse 5. Now, Ọlọ́run ní ẹ̀rábìnú. Ọlọ́run ní lónìí, àdìjáhùn mọ̀ lónìí, a ṣe ní ẹ̀tọ́ fún yín gbogbo tí ó dára àti oúnjẹ àwọn alùlùkìtàbí, oúnjẹ wo, àwọn alùlùkìtàbí yẹn, látòrí ànábì Nóà. Èdòrí Musa, Isa, Ibrahima, tá a ti fìdí ẹ̀ múlẹ̀. Ìsìlámù lẹ̀sìn wọn. Àwọn ànábì yóò sí láyé mọ́. Ṣùgbọ́n àwọn ará ilé wọn, àwọn tí wọ́n tẹ̀lé àwọn ànábì yẹn sì wà láyé tánàbí bá láyé. Àwọn ànábì yóò sí láyé mọ́. Àwọn tí Ọlọ́run rí fáṣà ànábì sí gbà tánàbí bá sọ̀rọ̀ gbà yẹn. Àwọn tí wọ́n tẹ̀lé àwọn ará onítìrà yẹn ni. Ó dábàá náà sọ̀rọ̀ lé nìsín, àbánàbí láyé náà. Bọ̀tá bá fẹ́ bá àwọn mùsùlùmí, wọ́n máa ìfáṣà àwọn mùsùlùmí tá ń tẹ̀lé ànábì. Ọlọ́run wa ní kánàbí máa rán wọn létí tó wà ní tírà tọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ wọn sí wọn. Ọlọ́run wa ní lónìí o a ṣe lẹ́tọ̀ fún yín gbogbo tó bá dára a ti ṣe lẹ́tọ̀ fún yín. Àwọn ẹni tí a fún ní tírà lẹ́tọ̀ fún yín a ṣe oúnjẹ yín náà ní ẹ̀tọ́ fún wọn. Oúnjẹ tẹ̀yìn mùsùlùmí náà ó ti jẹ́ ẹ̀tọ́ fún àwọn onítírà torí pé kí ni Ọlọ́run ẹyọ kan tẹ́ gbàgbọ́ làwọn náà gbàgbọ́ ó ń ṣe kèfèrí. Àti àwọn ọmọbìnrin wọn àwọn ọmọbìnrin wọn yẹn náà ẹ̀tọ́ ni fún yín ẹ lè fẹ́ wọn wọ́n lè fẹ́ yín torí kí ni Ọlọ́run tẹ́yìn mọ̀ lẹ́yọ kan làwọn náà mọ̀ lẹ́yọ kan. Ìrun wákàtí ìrun tẹ́ ń kí làwọn náà ń kí torí àwọn ànábì wọn tán wá gbogbo wọn pátá kírun ni wọn. Mo ti mú àyà yẹn wá Kùránì chapter 2 verse 3 yẹn mo ti mú yẹn wá sí. Gbogbo wọn pátá tí wọ́n tẹ̀lé àwọn ànábì yẹn pátá kírun ni wọn. Ọlọ́run wá láwọn ọmọbìnrin wọn náà ti di ẹ̀tọ́ fún yín torí pé kí ni àwọn náà mọ́ lẹ́yọ kan. Wọ́n ń kírun wákàtí 5 bẹ́yìn náà ṣe ń kí. Wọ́n ń gbàwẹ̀ Ramadan náà gbàwẹ̀ làwọn náà. Lọ́wọ́n sọ Kùránì chapter 2
bàbá ìdítìrì ọlọ́run yà yọ ẹ̀dẹ̀ dínà àmọ́nù àti ẹ̀yin onígbàgbọ́ òdodo kùtìbà alaykum siyam mo ṣe àwẹ̀ gbígbà lọ́rùn èèyàn fún yín káwọn ń kùtìbà lẹ́dínà min qabli gẹ́gẹ́ bá a ṣe ṣe lọ́rùn èèyàn káwọn tó ti síwájú yín wá láàlákún tàtàkùn tẹ́lẹ̀ bá bẹ̀rù ọlọ́run ó túmọ̀ sí káwọn kan náà ti gbàwẹ̀ Ramadan yẹn kánàbí tó dé àwọn tó wá ń gbàwẹ̀ yẹn tó ń jọ ń gbé Mọ̀dínà jọ́nà lọ́hùn tí wọ́n mọ lọ́ọ̀ lẹ́yọ kan táwọn náà ní ìlànà ìjọsìn wọn kán máa kẹ́kọ̀ọ́ ọlọ́run ba ọlọ́run láà ṣe àwọn ọmọbìnrin wọn lẹ́tọ̀ọ́ torí gbàgbọ́ kan náà lọ́dọ̀ wà lórí wọn ẹ̀sìn táwọn bí mú wá làwọn náà ń ṣe wọ́n ṣẹ̀sìn mí rárá ẹni tí ò bá ti gbọ́ ọlọ́run lẹ́yọ kan mọ́ nínú wọn tàbí ẹni tí ò bá ti jẹ́ tí ó mọ ìjọsìn fún ọ tí ó mọ kírun mọ́ àbẹ́ tí ò bá ti jẹ́ tí ó mọ gbààwẹ̀ àwọn yìí ò kì í sara lórí kìtàbí mọ́ wọ́n ti gbọ́ èdè tàwọn alìlì kìtàbí nìyẹn àwọn ará lórí tíra nìyẹn wọ́n tẹ̀lé tíra tọ́lọ́tọ́ lọ́dọ̀ wọn mọ́ àwọn yẹn ti di kèfèrí àwọn yẹn lẹ́sẹ̀ lọ ẹ̀tọ́ ń pò yìí kùnà kẹta 96 kan ní tọ́tù báyìí náà ọlọ́run nínú lẹ́dínà kàfàrù min alìlì kìtàbí wà ní mushrikina fi nari jahannama sáwọn àmì kíláṣẹ́ gbogbo ló ń bá wí ni ṣé àrí mushrikina náà àwọn mùsùlùmí lẹ́nì sáàrí súnmọ́ àmọ́ súnmọ́ kábàrù náà àwọn mùsùlùmí lẹ́nì sáàrí súnmọ́ àmọ́ súnmọ́ kábàrù náà àwọn mùsùlùmí lẹ́nì ọlọ́run nínú lẹ́dínà kàfàrù min alìlì kìtàbí àwọn tó ti ṣe àìgbàgbọ́ nínú àwọn tá a ti fún tíra tó ti ṣe àìgbàgbọ́ nínú wọn wà ní mushrikina àtàwọn ọ̀sẹ̀ bọ́ tí náà rí jahannama ọlọ́run iná lè gbogbo wọn kò ń ṣe gbogbo àwọn tí ò bá ti tẹ̀lé tíra yẹn mọ́ tí wọ́n mọ́nà lẹ́yọ kan mọ́ tí wọ́n kì í gbàwẹ̀ mọ́ tí wọ́n yan sàká mọ́ tí wọ́n dẹ̀ kì í kírun mọ́ àwọn ọlọ́run bá ń bá wúlò àwọn yóò tẹ̀lé tíra ọlọ́run mọ́ wọn dẹ̀ tẹ̀lé táwọn òṣìṣẹ́ yẹn mú wá fún wọn mọ́ ó sì kú 2 minutes wọn tẹ̀lé táwọn òṣìṣẹ́ yẹn mú wá fún wọn mọ́ ọlọ́run wá láà ṣe àwọn ọmọ wọn lẹ́tọ̀ọ́ fún yín torí pé kí ni ẹ̀sìn táwọn bíi mú wá làwọn ọmọ yẹn náà ń ṣe ìwọ ọlọ́run lẹ́yọ kan náà làwọn náà ń ṣe kírísítẹ́nì ò sínú wọn rárá torí kèfèrí làwọn Quran chapter 5 verse 17 ọlọ́run ìlà kọ́ di kàfàrà wọ́n ti ṣe kèfèrí o alladina qalu inna Allaha huwa al-Masih Isa ibn Maryam gbogbo ẹ tó bá ti pe Isa lólúwa ọlọ́run kèfèrí ló ń tàn á lè fi àwọn yẹn torí kèfèrí làwọn àwọn yẹn ò mọ́ náà lẹ́yọ kan àwọn yẹn ò kí ń kírun àwọn yẹn ò kí ń gbàwẹ̀ wọ́n yẹn sàká ṣùgbọ́n àwọn alìlì kìtàbí wọ́n mọ́ náà lẹ́yọ kan ní táwọn ànábì wọn ti sọ látòrí àwọn wọn wọ́n kírun gẹ́gẹ́ bọ́ ṣe gbádùn àwọn ànábì wọn wọ́n yan sàká wọ́n tẹ̀ gbàwẹ̀ Ramadana àwọn ẹ̀rọ Ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa ṣùgbọ́n àwọn kírísítẹ́nì tèmi tí wọ́n mọ́lọ̀ lẹ́yọ kan kẹfẹ́ Ọlọ́run kò wọ́n lọ́nà sọ nílò àkọ́dí kàfàrà alladina qalu inna Allaha huwa al-Masih Isa ibn Maryam Ọlọ́run wọn ti di kèfèrí o gbogbo ẹ tó bá ti pe Isa lólúwa Ọlọ́run kèfèrí ló ń tọ̀ sáré Ọlọ́run ká wá fẹ́ kódà àwọn tó nínú tó ń bá 4 kan ni chapter 5 verse 51 Ọlọ́run ní ká má ṣe mú àwọn tó bá àwọn Yẹhudi àtàwọn Nàsárà ká má ṣe mú wọn lọ́rẹ́ múlẹ̀ àwọn tí wọ́n bá ti tẹ̀lé tíra yẹn mọ́ àdè mú lọ́rẹ́ múlẹ̀ mọ́ tó rọ́ ti di kèfèrí káwọn la fẹ́ fẹ́ àwọn tí ò bá ti tẹ̀lé tọ́nà ọba sọ láti nínú tíra wọn mọ́ wọ́n ti di kèfèrí ti wọn ó dàbí mùsùlùmù lẹ́ni náà ni tí ò bá ti tẹ̀lé tànàbí sọ tí ò tẹ̀lé tọ́nà sọ àtànàbí sọ kò ń ṣe mùsùlùmù mọ́ kẹ́nìkan wá lóhun ní kírun òun ò ní gbàwẹ̀ òun ò ní ràn sàkà òun ní lọ́mọ́kà òun ò ní mọ́lọ́ lẹ́yìn fún ṣé mùsùlùmù nìyẹn ìyẹn ó ṣe mùsùlùmù mọ́ kò sínú àwọn tó tẹ̀lé àwọn tọ́lọ́ bá ròyìn nínú Kùránì kò sínú wọn mọ́ bẹ́ẹ̀ náà àwọn àlì kìtàbì yẹn gbogbo àwọn tí ò bá ti tẹ̀lé tọ́lọ́ bá sọ nínú tíra wọn tí ò dẹ̀ kí ń ṣe kí ni tí ò ń jọ́sìn fọ́nà wọ́n ti di kèfèrí àwọn ló wà ní sọ́ọ́tù bánà tẹ̀ kó ti yẹn torí àwọn yẹn ò tẹ̀lé tíra yẹn mọ́ ṣùgbọ́n àwọn tó bá sì ń tẹ̀lé tíra yẹn àjọṣepọ̀ kọ́rọ̀ láàrin wa lọ́lọ́run ti láà lè fẹ́ wọn àwọn náà ti fẹ́ wa tẹ́ẹ̀mù mi ti pé. ṣé bá béèrè báyìí. ọ̀yà káwọn ará lè máa béèrè àbáwo. àwọn kan béèrè ní tí àwọn alájọ bára wa sọ̀rọ̀ báyìí kó tó béèrè lọ́wọ́ ara wa ẹ béèrè ló béèrè. kí ni béèrè ẹbí béèrè tí wọ́n ti ní kí ni béèrè tí wọ́n ti ní. tí mo sọ lẹ̀ látàárọ̀. kí lẹ wí. ẹ̀yin lẹ sọ̀rọ̀ tán tẹ́mi náà ní bẹ̀rẹ̀ àbí. ẹ béèrè yín sẹ ẹ béèrè yín. nínú ní tí mo gbọ́ yé ni pé àwọn tí wọn bá ti Ọlọ́run ọ̀lọ́lẹ̀ àdírẹ́sì àwọn kílò pẹ̀lú alùkìtàbù mọ́ àwọn tí ó bá ti. kílẹ̀ aláǹtẹ̀ sọ ni pé àwọn tí ọba ti tó bá ti ṣe kèfèrí inú wọn àbí tí Ọlọ́run ò lè àdírẹ́sì wọn alùkìtàbù mọ́ pé ìyẹn nípa àwọn alùkìtàbù kò lè sí kèfèrí kankan láàrin wọn gbogbo wọn èrò àlìjẹ́nà ni wọn àbí. ta lélẹ̀ tó ń pè mí yìí
ta ló ń pè báyìí náà tálẹ́ tó ń pè mí lórí nọ́mbà ilé ìjẹun tó ń mọ nọ́mbà ilé tó ń pè mí sílẹ̀ mo ń gbọ́ ti yín dà yín. níta ń sọ ni pé gbogbo àwọn alùkìtàbù ṣe mùsùlùmí náà ní gbogbo wọn àbí. bẹ́ẹ̀ ni. pé kò sí kankan tó yapa kó lójú ọ̀nà aláàánú wọn. ẹ̀gbọ́n tí mò ń sọ o ṣé béèrè yín nìyẹn mo fẹ́ understand the point yẹn kí n tó lè béèrè lórí ẹ̀ ni. béèrè tẹ bá fẹ́ béèrè ẹ béèrè yín direct. àwọn tí àwọn aráalé ànábì nìsín àwọn aráalé àwọn ànábì tí ẹ pè lálùkìtàbù àbí gẹ́gẹ́ bí ti àjọgbọ́yé yẹn wọ́n bá ànábì bá wọn lò gbà nígbà tí wọ́n wà láyé wọ́n tẹ̀lé ànábì ǹjẹ́ mùsùlùmí làwọn náà bẹ́ yẹn bí ǹjẹ́ àwọn náà ó sì wà lìjàn náà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ń ṣe ogun tí ó ti kọjá tí àwọn yẹn náà sọ fún wọn pé kí wọ́n máa ṣe lóòótọ́ o bọ̀ torí wọn kí wákàtí márùn-ún ti wọn ànábì lọ́lọ́run sọ wákàtí márùn-ún lọ́lọ́run fún ní àwa mùsùlùmí kan àwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run fún ní wákàtí márùn-ún àwọn ń kírun ìmí wà náà fílò òru ni máa ń yàn ìmí wà nù wọn tọ́jọ́ pásùn bá ní kí ìmí ń kí súúrì ìmí ìtọ́jọ́ pé yes bóyá ìsáìlì ó máa ń kí ní tiẹ̀ kó tó lọ sùn ń bẹ́ nu wọn ìmí ń kí méjì ń bẹ̀ ṣùgbọ́n gbogbo wọn kí wákàtí márùn-ún yẹ pé ti wọn. ńgbà táwọn ẹbí ìdẹ̀rẹ̀ Ọlọ́run fún wa ní wákàtí márùn-ún tiwa àwọn alùkìtàbù tá à ń sọ yìí wọ́n ń ṣe gbogbo wọ́n ń yọ sàká wà mọ́ wùmí láàlì yabura múlù sínú àwọn ọdún náà wáyé kí mu sọ látàrí ètò sàkátà wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n sì ń tẹ̀lé àwọn ànábì wọn náà ṣùgbọ́n nígbà tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dé wọn tẹ̀lé ànábì Muhammad táwọn yẹn náà ṣe wọn àdí ìdí kẹfẹ́ wọn. kí ni ìbéèrè yìí. gbọ́ mi yé láyé sá. ìbéèrè mi ni báyìí. mo fẹ́ ìbéèrè lọ́wọ́ ẹ méjèèjì. à ń gbọ́ yìí kí ni ìbéèrè yìí. gbọ́ béèrè mi ẹ̀yẹ. ọ̀rẹ́ tí béèrè ẹ̀ kàn sí. mo ní ìjẹ́ àwọn tí wọ́n jẹ́ àtàpè lálùkìtàbù tá à ń sọ yìí ànábì bá wọn lò gbà bẹ́ẹ̀ ni wọn sì tẹ̀ lánàbì. ṣé wọn àná sáwọn náà ṣé mùsùlùmí sì ni wọn. ṣé béèrè yìí nìyẹn. wọ́n bá wọn lò gbà. ṣé béèrè yìí nìyẹn. ṣé béèrè yìí nìyẹn. bẹ́ẹ̀ ni. ok now ẹ ṣeun gan ìbéèrè tí wọ́n béèrè ni pé àwọn tó jálè ní kìtàbù tánàbí bá ló gbà fún wọn pẹ̀lú ànàbí ṣé mùsùlùmí ni mú àbí kèfèrí ṣé bíbélì yìí nìyẹn àbí. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan sẹ́rí alákọ̀ọ́kọ́ ni wípé ń bàbá ànàbí dé ẹ̀ bàbá tó dé Mọ̀dínà ó bá àwọn àbúrò kìtàbù nínú Quran chapter 3 verse 64 Quran 3 verse 64 ẹ máa gbọ́ o tọ́lá wò láì ká máa sọ̀rọ̀ láì ní mú ẹ̀rí wá ẹbí bá mọ̀ wípé ìtàn náà ní gbogbo náà ń ṣe náà. wọn ẹ dáhùn rẹ ẹ ṣàlàyé kèsì kàlàyé ẹ ṣàlàyé pé mùsùlùmí ni wọn àbí kèfèrí sí ni wọn tẹ lánàá mímọ náà. màá mi lè máa dáhùn pé àwọn mẹ́rin wá dáhùn fẹ́ dáhùn béèrè ni. ẹ kàn fẹ́ mi ọ̀rọ̀ gbé ẹ kọ́kọ́ dáhùn ẹ wà ṣàlàyé ẹ tí ì dáhùn àlàyé lẹ ti bẹ̀rẹ̀ ìyẹn ẹ kọ́kọ́ dáhùn béèrè yẹn ẹ wà bẹ̀rẹ̀ àlàyé tó wà tẹ̀lé náà. ẹ jẹ́ dẹ́tẹ̀ títọ̀ ìtajà lẹ́dẹ̀ pẹ̀lú. ẹni ọjà àtọ̀ yìí ti ní ìmọ̀ tẹ́ ẹ bá dúró lè rà ọ̀kọ́ dá lóko wà láti sáwà àlàyé fún ìdí ìdáhùn. ẹ kọ́ra balẹ̀ ẹ fẹ́ bá tó lè máa dáhùn fún wọn. náà nígbà tí àwọn ẹbí dé. mo lè sọ wọn ṣe lè dáhùn fún mi tó lè tẹ́ mi lọ́rùn èmi mo béèrè mi náà lè sọ mo lè dáhùn rẹ̀ tí mo lè tẹ́ àwọn ọlọ́run. ẹni tí ń darọ́ sí náà ẹ tó dúró. ó ti béèrè jẹ́ kí n dáhùn yín náà. ẹ ti béèrè o kí ni tiẹ̀ ń bẹ̀. òsì kọlọ́fẹ́ dáhùn béèrè kí ni tiẹ̀. olùwòrán àwọn tí ń wòran bọ́ọ̀lù tẹ́ wọ́n lọ gbé bọ́ọ̀lù lónú fíìdì lọ bá wọn gbá bọ́ọ̀lù ni. bá Muftar ẹ má jẹ́ kí ní ìrọ́ọ̀fù náà ẹni tó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn lójú ọ̀rọ̀ọ̀fù kì í ṣe èmi àti. ẹ̀yẹ kọ́sàn ẹnìyẹn náà ẹlẹ́ẹ̀ ti mútu wọn lẹ́sọ̀ àwa méjìlá jọ ń sọ̀rọ̀ ìwọ lẹ́nu kẹta sẹ́mi náà èmi náà lé àwọn tó yẹ kó lè wọn dá sí ń bí ni. ní ìdẹ́gbẹ́ ẹ sọ̀rọ̀ kí tó dàn béèrè gbà yẹn mo ń gbọ́ tó dàn béèrè. mo ní ǹjẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ń tún béèrè báyẹn padà nígbà tó dé ìbéèrè mélòó lẹ́mọ̀tá máa béèrè. ìbéèrè méjì náà la máa béèrè lọ́wọ́ ara wa àwọn arímọ̀dé máa béèrè lọ́wọ́ wa. mélòó làwọn ará lé mélòó ń tàwọn ará lé. wọ́n lè béèrè méjì lórí béèrè ọ̀kọ̀ọ̀kan. àwọn mélòó ni wọ́n.
lẹ́ni ń bẹ̀ yẹn èmi ò ní ìdájọ́ bí ẹ̀rọ lẹ́yìn ọ̀gbà ọ̀gbà ìgbà náà sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀. àwọn tó bá ti kú dandan ní ká ló tó wà wá. ilé mọ táìmù mi ni nà ó. Oh God. ọ̀dà ok àwọn márùn-ún èèyàn mẹ́ta bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. pẹ́sàn lọ yín pé àwọn tí wọ́n jẹ́ alùkìtàbù ń tẹ̀ ṣàlàyé tí mo gbọ́ yé tí mi gbọ́ yé dé ni pé àwọn alùkìtàbù yẹn o tí wọ́n gbà ti ń ṣe tọ́lọ̀ ń sọ fún wọn tọ́lọ̀ ń pa àwọn ànábì ààrẹ mùsùlùmí sì ni wọ́n àwọn nígbà tí wọ́n sì bá ànábì láyé wọn tẹ̀lé ànábì kódà tànábì lọ tán gan wọn tẹ̀lé ànábì tí kódà tún gbọ́nú tàn pé wọ́n sì wà lára àwọn tí wọ́n jagun pẹ̀lú tí wọ́n ní wọ́n tó máa san jíṣíà àlùkò ni wọ́n máa san jíṣíà ṣé mùsùlùmí sì ni wọ́n ṣé wọ́n á lè pe àwọn náà ní mùsùlùmí bí. gbogbo àwọn tó jẹ́ alùkìtàbì tí wọ́n ń tẹ̀lé tó wà nínú tírà wọn tí wọ́n mọ Ọlọ́run lẹ́yọ kan tí wọ́n ń gbàwẹ̀ rẹ̀ ramadana ànábì lọ́wọ́ pè fún ramadana oṣù kẹsàn-án làwọn ń gbàwẹ̀ ramadana àwọn náà ń gbà àwọn ànábì tó dé wọ́n dẹ̀ mọ Ọlọ́run lẹ́yọ kan wọ́n dẹ̀ ń kírun gbogbo wọn pátápátá tó ń sì tẹ̀lé nǹkan tó ń tẹ̀lé lọ́dọ̀ àwọn ànábì wọn mùsùlùmí ni wọ́n. mùsùlùmí ni wọ́n. ní gbogbo àwọn alùkìtà. gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá lọ́nù tírà wọn torí orí ànábì kan ni ẹ̀sìn ti bẹ̀rẹ̀ gbogbo ànábì ọlọ́run tó wá. nígbà tánábì ti dé làwọn béèrè o wọ́n yàtọ̀ sí pé gbà yẹn mo ti gbogbo àjọ conclude pé before ànábì ò tó dé mùsùlùmí náà nígbà tánábì wá dé. ànígbà ó náà wọ́n sọ pé ìgbà tánábì ti dé orí ànábì kan lẹ́sìn ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n àwọn tó mo bọ̀. Bábàdé kọ́ ẹni sùn ẹjọ́ Mr. Bọ́dà Búsàdì ẹ bèrè question ni tọ́wọ́ ti dá yín lóhùn ẹ gbà bẹ́ẹ̀ ni ẹ ní láti máa argue. Kò sí argument down now. Wọ́n ọ̀dà sáàdì question ni mo ní láti gbé wọn ọ̀dà sáàdì question wọn lè dáhùn. Ẹ ní láti máa lọ́wọ́ fún un. Wọ́n ṣe bèrè question ẹ máa gbà bẹ́ẹ̀ ni. Tọ́wọ́ máa bèrè question lọ́wọ́ títí náà tọ́wọ́ ṣe dáhùn kẹ́ gbà bẹ́ẹ̀ ni. Ẹ ní láti máa argue lórí ẹ̀ náà. Ó dáa. It's okay. Now gbogbo àwọn alìkìtàbì tí ànábì bá ló gbà orí ànábì kan ní ẹ̀sìn Islam ti bẹ̀rẹ̀ ànábì náà bá ẹ̀sìn yẹn láyé ni Ọlọ́run ànábì fi complete ẹ̀sìn yẹn gbogbo àwọn tó ń tẹ̀lé tó wà ní tírà wọn tán mọ Ọlọ́run lẹ́yọ kan tán ń kírun tán ń gbàwẹ̀ tán ń yan sàká bó ṣe wà ní tírà wọn àwọn tó ń tẹ̀lé pátá mùsùlùmí ni wọ́n ìgbà tí ànábì dé wọ́n tún gbà fún ànábì torí nǹkan tó wà lọ́wọ́ wọn wọ́n mú gbóná làbí náà fún wa wọ́n gbà fún ànábì mùsùlùmí ni wọ́n àwọn tó bá wá kọ̀ tí wọ́n tẹ̀lé tó wà nù tírà wọn tí wọ́n tún wá tẹ̀lé ìgbà tí ànábì tó wá rán wọn létí pé ebi tó wà nù tírà yín lélẹ̀ kẹmọ lọ́lẹ́ ọkàn kẹ máa kírun kẹ máa gbàwẹ̀ àwọn tó bá tún kọ̀ tí wọ́n gbà fún ànábì tí wọ́n tún wá gbà tó wà nù tírà wọn tẹ́tẹ́ kánábì tó dé wọ́n tún padà pọ̀ kékeré ni wọ́n. ṣé mo ti dáhùn béèrè yìí? ẹ ti dáhùn rẹ̀ pẹ̀lú àlà. ok ẹ bèrè yìí kejì ẹ bèrè kejì. ara o ẹ bèrè sí náà ẹ lẹ́gbẹ̀ẹ́ rọ́ọ̀sì ẹ bèrè sí náà kí n tó bèrè kejì orí tọ́pì kan àlà wà á. no. ok ẹ ṣeun. ẹni wípé gbogbo nǹkan tí àwọn ànábì yẹn gbogbo nǹkan táwọn ará àwọn àlùkìtàbí gbàgbọ́ kánábì tó dé ẹ̀nà gbọ́dọ̀ gbé nǹkan yẹn jù sílẹ̀ kan lọ tẹ̀lé ànábì kí ni nǹkan tí wọ́n gbàgbọ́ tán gbọ́dọ̀ gbèjú sílẹ̀ tán lọ pẹ̀lú sára nàbí. mi ì sọ pé gbogbo tí wọ́n gbàgbọ́ ẹ̀yin lẹ́sìn gbogbo kí ni ìsáwà rìkọ́dẹ̀ jábí mi ì sọ pé gbogbo tí wọ́n gbàgbọ́ mo ní tí wọ́n gbàgbọ́ ìgbàgbọ́ wọn ni pé yes ànábì wa ànábì o kò ní ọ̀hánì àmọ́ ni ó ti wá ńlọ́lọ́run àyà kúrò mo sọ mi ì sọ pé gbogbo tí wọ́n gbàgbọ́ bó ṣe jẹ́ lẹ́yẹ̀ béèrè kwẹ́sàn ìtẹ́ bá fẹ́ béèrè lẹ́yìn ọ̀sọ̀ kéèpẹ́ ilẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu láti fi béèrè. ok sáà lè fẹ́ kéfèrè àbá lè fẹ́ kéfèrè gẹ́gẹ́ bí tẹ́ sọ. a lè fẹ́ kéfèrè ṣùgbọ́n a lè fẹ́ wàá lè fẹ́ Christian. a lè fẹ́ alùpùpù. wàá tẹ́ la lè fẹ́ Christian. bẹ́ẹ̀ni náà lè fẹ́ Christian àti Yahudi àti Nasara a lè fẹ́ wọn ọmọ wọn. ọyẹ ẹtúkùrán chapter 5 verse 17. kí lẹ sọ? verse 17 yẹn tú. ẹtúkùrán 5 verse 17. Quran 5 verse 17. ẹtú. Quran 5. 17 ẹtú. ẹtú yẹ ṣàlàyé. ẹ má bínú. ní ìdí àgbẹ̀nú bíbò.
ọlọ́run sọ nù àlùfáà yìí pé làkọ́dí kàfà àlẹ́dínà kọ́lu iná là wà lùmọ̀síwù ibùnú mọ́ríhàm kúl fàmọ́ ń yá mọ́líkà ìyẹn ni pé àwọn tí wọ́n ń ṣe kèfèrí làkọ́dí kàfà àlẹ́dínà kọ́lu àwọn tí ń sọ pé iná là wọ́n ti di kèfèrí o iná là wà lùmọ̀síwù ibùnú mọ́ríhàm pé ìsọ mọ́ríhàm pé kò jẹ́ ń pè lọ́mọ ọlọ́run ṣé kí n continue. ẹtún kú kẹtún tẹ kàn bẹ́ẹ̀ o. wọ́n kúkú ti di kèfèrí àwọn tí wọ́n wípé dájúdájú Allah ni Ìsá ọmọ Mariam. sáwa lè fẹ́ kíkà lè fẹ́ kíkì sáà lè bá àwọn tó ń pè lólúwa tó ń pè lọ́mọ. a lè fẹ́ wọn. a lè fẹ́ kèfèrí àbí. kèfèrí gbogbo alìkìtàbù náà ọlọ́run pé wọ́n kèfèrí náà ẹ̀yin náà gbà bẹ́ẹ̀ ni ẹ ti ní kí n máa gba tí ẹ̀yin náà gbà bẹ́ẹ̀ ni náà. nígbà mo ń bẹ́ẹ̀ ẹni pé nǹkan kan náà lẹ́yìn náà ń ṣe ní ìsìn tẹ́mi náà ń ṣe tẹ́lẹ̀ mo ti sọ fún yẹn lè gbà bẹ́ẹ̀ náà ni tọ́pìkì mi nìyẹn ẹni kan tó wà gbà bẹ́ẹ̀ ni ẹ̀yin náà gbà bẹ́ẹ̀ ni náà. gbogbo ayé ń gbọ́ wa akadẹ́mìkì la wà tí gbogbo ayé ń gbọ́ tọ́ ẹ pé kìí sáwọn nìkan ń gbọ́ torí ẹ̀ mo fi pùtù yín right lórí question tí mo béèrè ṣùgbọ́n ẹ ti fẹ́ sọ di nǹkan mi pé mi wà ní mò ń fọ yín fún. wọ́n sì dáhùn béèrè mi ẹ ní sùúrù fẹ́ wọ́n sì dáhùn béèrè mi dáàmú táwọn tá a lè fẹ́ kéfèrí àbá lè fẹ́ kéfèrí. tá a lè pálí kìtàbù àbá lè pálí kìtàbù ọyẹ dáhùn rẹ̀. ẹ má fi béèrè nígbà náà tá a lè pálí kìtàbù àbá lè pálí kìtàbù. a lè fẹ́ alìlì kìtàbù tó bá gbọ́ lọ́wọ́ tó mọ́ lọ́wọ́ tó ń kú tó ń bá wọ̀. kí lẹ wí. kí lẹ wí. ọlọ́pàá àwọn alìkìtàbù náà kéfèrí. àwọn ọmọ náà wà alìkìtàbù ọlọ́pàá kéfèrí. ẹ lọ tún ń bọ̀ ẹ yọ lọ́wọ́. ẹjọ́ bá dìgbà bẹ̀rẹ̀ yìí kejì ẹ bèrè tá a lè fẹ́ kéfèrí àbá lè fẹ́ kéfèrí yes or no. mo ti bèrè lọ sí mo ti dá nílò rẹ ẹ lọ sí Surat Al-Imran pàṣẹ Al-Imran pàṣẹ. tó bá dìgbà kéfèrí fẹ́ ẹ bèrè lọ́wọ́. tó bá dìgbà kéfèrí ẹ bèrè lọ́wọ́ ti tèmi ẹ dá bèrè tèmi náà tá a lè fẹ́ kéfèrí àbá lè fẹ́ kéfèrí. a lè fẹ́ kéfèrí. àwọn kírísítẹ̀nsì ẹni ká fẹ́ yẹn kí láyà yẹn pè wọ́n. bẹ́ẹ̀ ni ọ yàtọ̀ alìkìtàbù ni wọ́n tọ́lọ́ pé àwọn alìkìtàbù kan náà kéfèrí ọlọ́run pé àwọn alìkìtàbù ó pè àwọn kan náà ó pè wọn kéfèrí. àní Quran 5:17 yẹn ẹ tún tú. ẹ ti sọ mo ti tú náà nígbà mélòó lọ́dọ̀ kí n tú ẹ gbà bẹ́ẹ̀ ni náà èmi lọ́dọ̀ kí n mọ̀ ẹ bẹ́ẹ̀ jà fọ́ra wá ń fún ẹ ti ní ká gbà bẹ́ẹ̀ ká máa gbà bẹ́ẹ̀ àti gbà bẹ́ẹ̀ a máa kó jẹ bẹ́ẹ̀ gbogbo ẹni tó ní làákà ìgbọ̀ ọmọ yàtọ̀ kàrú ilá hulul albab. ó túmọ̀ sí wípé a lè fẹ́ kèfèrí níyàwó gẹ́gẹ́ bí jẹ́ ọ̀gbẹ́ gbàgbọ́. kí ni bẹ́ẹ̀ ní kejì. nígbà bá la lè fálù kìtà bẹ̀ yín náà ti la lè fẹ́ kèfèrí níyàwó tọ́lọ́ ló ń pè wọ́n ní kèfèrí nínú Quran 3:80 ọlọ́run pé àwọn alùkìtà náà kèfèrí bẹ́ẹ̀ pé wọ́n ń sá ìgbàgbọ́ sáyà yàtọ̀ lọ́run sọ̀kalẹ̀ kí wá ni wọ́n yẹn. èmi la lè fẹ́ kèfèrí. ẹ sọ bẹ́ẹ̀ náà ń bẹ́ẹ̀ bá ti la lè fálù kìtà ẹ̀yin náà ti la lè fẹ́ kèfèrí nìyẹn. táwọn kèfèrí ọlọ́ láì nígbà tí mo sọ̀rọ̀ tó kèfèrí ọlọ́ ní ká fẹ́. ọ̀dà àti àlè fálù kìtà. mo láwọn tó bá ní kíkà gbọ́dọ̀ bí ọjọ́ ẹ farabalẹ̀ ẹ tó bá mọ Ọlọ́run lẹ́yọ̀ kan nù wọn tó ń gbààwẹ̀ tí wọ́n kírun tí wọ́n yẹn kàkìtà gbogbo wọn lọ́wọ́ alùkìtà gbogbo alùkìtà. alùkìtà rìmọ́ tẹ́tí fùrú bí àyà sì ná kí ló dé bẹ́ẹ̀ ń sáré àgbọ̀tá yẹ̀ ní Ọlọ́run. Quran chapter 2. Quran chapter 2. Quran chapter 3 verse 80. Quran 3 verse 80. Ẹ lọ sí. Now. Ọ̀yá ló ń gbọ́ yín o. Ọ̀yá ẹ̀ka. Ẹ tú. Ẹ̀bẹ́ yìí rẹ̀ kó tiẹ̀ kàkà máa gbọ́. Mo rò báyìí náà ti di ni. Bọ́lá ti gbogbo. Ẹ tú fún mi. Ẹ tú Quran 3 verse 80 fún mi. Tẹ́ fi láàlẹ́ fẹ́ alùkìtàbù. Tẹ́ bá gbà pa àlẹ́ fẹ́ gbèfèrí. Now, Quran chapter 3 verse 80. Wọ́n ní gbogbo àwọn alùkìtàbù lọ́wọ́ pè ní kéfèrí. Ẹ jẹ́ ká gbé láti verse 79. Ọlọ́run ní kò tọ́ sí abara kan pé kí Ọlọ́run kò ní tírà. Ẹ má lọ bí tí mi bá yẹn lọ. Èyí tẹ̀yìn ọ̀gbà lè gbà lẹ́ ń ṣe yẹn.
ibi tẹ́ bí mo bá ní ẹtú ni ẹtú fún mi. ẹ má fún ẹ má lọ jìnnà náà ẹ kà á fọwọ́ ẹ̀ sáà ara wa. ẹ jẹ́ ìdélẹ̀. ẹ má lọ ọlọ́run tó kọ́ ọ́ ẹtì mo ní ẹtú. ẹ má jà mọ́ wẹ́ẹ̀sì táìmù ara wa mi kì í ṣe pé ìwà akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi. kálukú mọ̀ bí ṣe ń tẹ́lẹ̀ níta bẹ́ẹ̀ ni pé òun náà kọ́ ẹ̀ bá ní ẹtú lẹ́ẹ̀tù fún mi. Àyà tẹ lọ kóòtì ibì kan ọlọ́run ti ń bọ́rọ̀ bọ̀ náà. Kò sí àyà odidi àyà mo ní ẹtú mi ní ẹtú láàbọ̀ odidi àyà mo ní ẹtú àyà odidi àyà ní àyà ìgbà ní ẹtú lẹ́ẹ̀tù fún mi. Ẹ wá sọ. Ayélujáde ibì kan ọlọ́run ti ń bọ́rọ̀ bọ̀ ibi tó ti ń bọ́rọ̀ bọ̀ ni màá ti gbé. Ìbéèrè ni o question and answer ni o gbogbo ayé ń gbọ́ o gbogbo ayé ń gbọ́ o ẹni tí mo ní ẹtú fún mi o ibi ń bá fi sùn sí ibi ń bá fi sùn sí ìníkẹ́ ẹ̀gún. Àti ọgbọ́n ìjìnlẹ̀ ànábì lẹ́yìn ìgbà náà tí ó wá sọ fún àwọn ènìyàn rẹ̀ pé ẹ jẹ́ ẹrúsìn mi dípò ti ọlọ́run ṣùgbọ́n yóò wí pé ẹ jẹ́ ẹni olúwa nítorí pé ẹ̀yin jẹ́ ẹni tí ń kọ́ nígbà ẹ tún ṣe èyí tí ń kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀ vaseti bẹ́ẹ̀ ni kò tọ́ bẹ́ẹ̀ ni kò tọ́ kí ó tún pa àwọn ìṣẹ̀lẹ̀. Quran chapter 3 verse 70. Hello? Quran chapter 3 verse 70. Kò tún ṣe 3 verse 80 mọ́. Verse 70 ni mo pè náà. Bóyá mo sí ó lè jẹ́ sí ọ̀tọ̀ gan bóyá ẹ̀gbọ́n mi yé ni. Quran 70 mo pè. 80 lẹ pé. 70 mo wí. Bóyá èsì mi gbọ́ ọ̀dà náà 70 ẹ má bínú. Mo lè bẹ̀rẹ̀ ní negative of tongue 70 ni. Mo ní kí ló dé tẹ̀ ń ṣe àgbàgbọ́ sí àyàwó náà. Ẹ̀yin oníṣẹ́ra èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe àgbàgbọ́ sí àwọn ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ̀yin jẹ́ ẹlẹ́rìí nípa rẹ̀. Kẹ́yìn sì mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ni tẹ wá ń ṣe àgbàgbọ́ sí. Ìyẹn ni pé ẹ̀yin onítìrà Ọlọ́run bá wọn onítìrà wí mbẹ̀ yẹn. Kí á yà túmọ̀ sí Kúránì. Ẹni dúró ó wá kó wọn kéèké bíbá ẹni. Bẹ́ẹ̀ni. Ṣé Ọlọ́run challenge wọn ni ẹ̀yin onítìrà èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe àìgbàgbọ́ sí àwọn ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ̀yin sì jẹ́ ẹlẹ́rìí nípa rẹ̀. Gbọ́dọ̀ tó wọn tó bẹ̀rẹ̀ bíbá. Tẹ bá tó lọ wọ pa 61 náà Ọlọ́run tó wọ̀ ń bẹ̀ yá lù kìtì bá lìmọ́ tẹ́kùrú bí àyà ti láì. Dàmúta kí ni ìbéèrè yìí pé? Pa 70. Kí ni ìbéèrè yìí pé? Bọ́dà Mùsùlùmí kí ni ìtumọ̀ ayá tó bá? Mùsùlùmí tẹ bá fẹ́ béèrè pé ẹ máa bí wọ́n léèrè ẹ máa wọlé. Kí ni ìbéèrè yìí kejì? Ìbéèrè mi kejì tí mo fẹ́ bí léèrè ní ìsinmi pé ṣé àwọn alùkìtàbù tá à ń sọ̀rọ̀ wọn yìí o ẹni gbogbo wọn pátápátá ọmọ àlìjánà ni wọn gbogbo wọn ni wọn wà àlìjánà àbí mo béèrè question ní ìsinmi torí ẹ dáhùn pọ́ǹtì yẹn pé ṣé gbogbo wọn pátápátá tí wọn tẹ̀ lánàá bì láyé wọn mùsùlùmí àbí kèfèrí ẹni ẹkọ ẹ astafilẹ ti dáhùn rẹ mo gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ bọ̀ ó lè má tẹ̀mí lọ́rùn tó ṣùgbọ́n màá gbà bẹ́ẹ̀ náà ni kò sí torí pé àdìgẹ́ ṣe ká ní mo bá wá kéwú lọ́dọ̀ yín àbẹ́ wá kéwú lọ́dọ̀ mi nìkan ni mo gbọ́dọ̀ máa fọ́. Kí ni ìbéèrè yín kejì? Ìbéèrè mi kejì wá ni wípé ǹjẹ́ gbogbo àwọn tí alùkìtàbù tá à ń sọ̀rọ̀ wọn yìí náà kí la lè pe ẹ̀sìn wọn lénìí ní ìsìn báyìí tí wọ́n kí la pẹ̀sìn wọn báyìí torí pé wọ́n lìsì gbogbo ẹ̀sìn tó wà láyé ní ìsìn Islam ṣé mùsùlùmí náà lápè wọn àwọn tó àbí wọn sì mọ́ lénìí ni ṣé wọ́n sì wà lénìí báyìí tí wọ́n bá wà lénìí kí lẹ́sìn wọn lénìí ṣé wọ́n sì ń jẹ́ wọn jẹ́ alìkìtàbù mọ́ lénìí yìí mùsùlùmí ni wọ́n ń jẹ́ ni àbí alìkìtàbù náà wọ́n sì ń jẹ́ wọn jẹ́ mú wọn tẹ̀lá torí pé wọn tẹ̀lá Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí wà ní Al-Qur'an pé wọn tẹ̀lá Ànábì kí ni tẹ́ gbọ́ béèrè yẹn yé. Ẹni kí ni ẹ̀sìn àwọn alùkìtàbù àti ẹni kí lẹ́sìn wọn àbí. látàtà Ànábì ti lọ tán nígbà tánàbì wà ní mo tún sọ látàtà Ànábì ti lọ tán àwọn sì wà láyé náà wọ́n sì tẹ̀kù tí wọ́n gbà Ànábì gbọ́ torí ọba Abísínì àyàn padà gba Islam àgbọ̀ tó gba Islam tó fi kú tó yẹ pé wọ́n sì àdírẹ́sì gẹ́gẹ́ bí alùkìtàbù nínú àdí. ẹ dákun ṣé béèrè yín fún bẹ́ẹ̀ ni ìbéèrè yín tẹ̀lé fún alákọ̀ọ́kọ́ nígbà tí mò ń sọ̀rọ̀ mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní àwọn alùkìtàbù láti ilẹ̀ ìsìlámù lẹ̀sìn wọn Ọlọ́run sọ ní Quran chapter 42 verse 13 Ọlọ́run ní ìlú wọn wà tọ́ọ̀bì inú wa
ọlọ́run lèmi ni mo pàṣẹ ẹ̀sìn mo gbé fún Nóà wàlẹ̀dínà àwọn náà ìlẹ́ka ẹ̀sìn tí mo fún Nóà ni mo fún wọn Muhammadu ó túmọ̀ sí wípé ìsìlámù lẹ̀sìn Nóà ìsìlámù lẹ̀sìn Muhammadu wàmú wà sọ́ọ̀bù yìí bùrọ̀ yìí mà. kí lẹ wí. ẹ gbọ́ béèrè mi yẹn òun kọ́ lẹ̀ ń dáhùn ọ̀tọ̀ ní tẹ̀ ń dáhùn mi wàá mọ̀ bẹ́ẹ̀ kí n tún gbà náà máa gbà bẹ́ẹ̀ náà mi ní choice. ẹgbẹ́ ìpínlẹ̀ sí wọn ó náà mú sàlàyé. ẹni wọn ń ṣe ẹgbẹ́ náà lè pè wọ́n ní alùkìtàbù mọ́ tí wọ́n bá ti ń tẹ̀lé ẹ̀sìn torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn ẹ̀ bá àmọ́ tẹ̀lé ànábì tí wọ́n bá ti ń tẹ̀lé ẹ̀sìn yẹn àlè mùsùlùmí náà sì ni wọ́n gbégbá ayé ànábì wípé wọ́n ní ẹ̀. ìṣàlẹ̀ tó wọ́n lè tẹ̀lé pé wà lè pè wá ní kíní mọ́. ẹ sọ bẹ́ẹ̀ náà ẹ sọ pé ẹni tó bá ti tètè rí inú wọn tó sì gbà lọ́gbọ́n náà lẹ́yìn ọ̀kan ṣoṣo tó sì mọ́ náà lẹ́yìn ọ̀kan ṣoṣo. ẹjẹ́ ń délẹ̀ ẹni kí ni ẹ̀sìn àwọn alìbì kìtàbì mo wá fẹ́ padà gbé láti bẹ̀rẹ̀ ọlọ́run ní sẹ̀rá alákò dínú mọ́ wà sọ́ọ̀bì yìí nù à ọlọ́run mi ni mo pàṣẹ. àwọn ànábì nìyẹn wọn ànábì yàtọ̀ sálù kìtàbì àwọn ará ilé ni gbogbo wa la gbà yẹn sẹ́ kì í ṣe pé bóyá mo wá kéwú lọ́dọ̀ yẹn kọ́kọ́ mọ̀ yẹn ẹ̀ sì wá kéwú lọ́dọ̀ mi àjọ ń ṣàlàyé ọ̀rọ̀ ni kì í ṣe pé mo ní kẹ́ ẹ wá kọ́ mi ń kéwú ni mo ń sọ gbogbo wa lájọ pé gbogbo àwọn ànábì Ọlọ́run mùsùlùmí ni wọ́n ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe látàkọ́ lórí ti wá lọ bí ṣé wọ́n sì wà láyé báyìí kí wọ́n á pè wọ́n. àbí kò ṣe ará alẹ́ náà pè ní àádùn ará alẹ́ nìkan kan náà pè ní àádùn sílẹ̀ tí mo kọ́ yẹn ní. bùkátà mẹ́jọ délẹ̀ now dàmú sáà sẹ́ẹ̀rì ṣe kí ni kan fún mi ẹ jẹ́ kí n délẹ̀ kẹ́ tó comment ẹ jọ. mi ò fẹ́ kọ́rọ̀ yóò dàrú ni o torí pé táìmù ni mo rò. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ sẹ́yìn sábà sí gan jẹ́ kí n jẹ́ ẹjẹ́ ń délẹ̀ tí má ti wá délẹ̀ ẹ sọ́jọ́ bá fẹ́ sọ. now ìbéèrè yìí ni wípé àwọn alìkìtàbì wa o kí lẹ́sìn wọn now ọlọ́run sọ ọ́nù Quran chapter 42 verse 13 pé ṣẹ̀rá alákò dínú mọ́ wà sọ́ọ̀bì inú wa ọlọ́run lèmi ni mo pàṣẹ ẹ̀sìn tẹ́ mọ̀ ṣe mo gbé fún Nóà wàlẹ́dínà àwọn náà ìléka ọlọ́run lẹ́sìn tí mo fún Nóà òun náà ni mo fún wọn Muhammadu kílẹ̀kì ànábì Islam fún wa lẹ́sìn Nóà náà bẹ́yẹn Islam ọlọ́run àmọ́ wà sọ́ọ̀bì Ibrahim o ẹ̀sìn yẹn kan náà lánípò náà wá ṣe nílé ayé kílẹ̀kì náà Islam wà Mùsá ọlọ́run kódà Mùsá o ìsìlámù lẹ̀sìn tiẹ̀ náà wà Ìsá kódà Ìsá o ìsìlámù ni ẹ̀sìn tiẹ̀ náà á ní àkíìmù dìní mo ní ká fìdí ẹ̀sìn yẹn múlẹ̀ wọ́n là tó kọ̀ọ̀kan àbùkọ́ máa ti pín yẹlẹyẹlẹ níbẹ̀. now àwọn tọ́lọ́ ń fún àwọn ànábì tọ́lọ́ bá rán ọlọ́run jẹ́ kó yé wa pé ìsìlámù lẹ̀sìn wọn àwọn tí wọ́n lọ jíṣẹ́ fún gẹ́gẹ́ bó ṣe wà ní Kùránì chapter 21:25 ṣé n tá a fi rán wọn ní káwọn náà lẹ́yọ kan kọ́nà kí nǹkan máa kírun gbogbo àwọn tán jíṣẹ́ fún tán bá ti gba mẹ́sẹ̀jì yẹn tán náà ti mọ náà lẹ́yọ kan tán ti ń jọ ìfọ́nà ìsìlámù ayé ànábì lọ́lọ́run ẹ̀sẹ̀ wá pè ní ìsìlámù torí ànábì ní òjíṣẹ́ gbẹ̀yìn wọ́n kàn sí ẹ̀sìn yẹn bọ̀ ni ọlọ́run sọ orúkọ ẹ̀sìn yẹn ọ̀ǹtí tí Muhammad tó dé sọ̀tàlá nínú Kùránì chapter 5 verse 3 ọlọ́run ẹ̀sẹ̀ wá dárúkọ ẹ̀sìn yẹn pé adìyá ò mọ̀ á kì mọ́tò lákùn dì nókùn mo fi ẹ̀sìn ti yín ní pípé fún yín o mo parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí mo yọ́nú sí ìsìlámù lẹ́sìn fún yín so gbogbo àwọn ànábì ọlọ́run pátá ìsìlámù lẹ̀sìn wọn àwọn tó bá tẹ̀lé àwọn ànábì yẹn gẹ́gẹ́ bíi ti Ìsá tí mo mú wá nínú Kùránì chapter 3 verse 52 àwọn tó bá tẹ̀lé tán gba mẹ́sẹ̀jì yẹn gbọ́ ìsìlámù lẹ̀sìn wọn gbọ́ ọlọ́run ò dárúkọ ẹ̀sìn yẹn lójú ayé tiwọn ojú ayé ànábì ọlọ́run ẹ̀sẹ̀ wà dárúkọ pé ẹ̀sìn yìí ó tán ti ń ṣe bọ́ o tínú à ṣe tí Ibrahim ṣe tí gbogbo wọn ṣe ìsìlámù lẹ̀sìn yóò máa jẹ́ gbogbo ẹ tó bá wá rìn ìlànà wọn yálà kọ́nà bíi tó dé ni àtìgbà ànábì tó dé tó bá ti rìn ìlànà táwọn ànábì yẹn rìn torí lànà ànábì Muhammad sallam kò yàtọ̀ sí ìlànà gbogbo àwọn ànábì tó ti wá wọ́n jọ mọ́rọ̀ lẹ́yọ kan ni wọ́n jọ ń gbàwẹ̀ ni wọ́n jọ ń kírun ni wọ́n jọ ń ṣàká ni gbogbo àwọn tó bá ti rìn ìlànà yẹn pátá ìsìlámù lẹ̀sìn ni wọn mùsùlùmí ni gbogbo wọn ṣùgbọ́n tí ò bá ti rìn ìlànà yẹn tí ò mọ́rọ̀ lẹ́yọ kan tí ò kírun tí ò gbàwẹ̀ tí ò yẹn ṣàká òun ó ṣe mùsùlùmí kékeré ló ń tàn torí kò ju méjì náà lọ muslim wà káfíìr kò ju méjì yẹn náà lọ so bóyá jẹ́ nìyẹn. màá àdírẹ́sì two question káàkiri parandrop ọ̀ya. kémi náà béèrè mi kejì.
no ṣe bẹ́ẹ̀ ní béèrè méjì ní ká fún àwọn ará ilé ní béèrè kí wọ́n béèrè méjì lọ́wọ́ mi màá sì kọ́ máa lọ kọ́tàn. ó pè é wọlé tàbí ní béèrè fún dàmú tàbí ní béèrè fún mi náà. oníbèrè o. ó yá bìtú ìlà. èèyàn méjì péré ni mo nídìí o excuse èèyàn méjì tẹ́ bá fẹ́ béèrè béèrè. ìbéèrè méjì péré. Àbá Bùsáyọ̀ ẹ̀ béèrè. Báwo ẹ̀ béèrè? Wà á dé fún sàrọ̀. Òkè ní kọ́kọ́ béèrè. Ẹ máa gbọ́ béèrè wọn o, ó yá bìtú ìlà. Ó yá ta ló ń béèrè ó yá béèrè. Ta ló ń béèrè? Ṣé kẹ́mi béèrè? Ó yá Bùkádà mọ̀ ẹ béèrè yìí. Sẹ́ni ò béèrè mọ́ ni. Àwọn náà ìyá dúró de. Ó yá béèrè sí. Àbá Bùsáyọ̀. náà. Kẹ́mi béèrè sí ni. Sàlámù àlékún. Wa alaikum salaam tó lábẹ́ àpáàtì. Sàlámù àlékún ṣó ń gbọ́ mi. Wọ́n ń tọ́ yín. Ìbéèrè tèmi nílé ìwé náà rọ yín. Ẹ jẹ́ kó yé wa yìí nínú ọ̀rọ̀ yẹn jẹ́ kó yé wa yìí pé áálù tọ́lọ̀ máa fi lo the word áálù túmọ̀ sí pé àwọn ará lé. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn tó tẹ̀lé wọn àwọn àlè pé àwọn tó áálù yẹn ní ìsinmi pé àwọn alájọṣe wọn tí wọ́n gbà pa wọn ń tẹ̀lé wọn náà ní ará ilé ànábì áálù pé wọ́n ní wàhálà áálù tó túmọ̀ sí náà nìyẹn. Ìbọn ọ̀sẹ̀ pé ẹ̀kọ́ wọn kọ́ kínní kan inú èdè ẹgbẹ́ mi kí n ṣàlàyé àárín yẹn inú èdè ó máa ń summarize ni kò ń túmọ̀ bí kí ni gúdù ṣé kí ni gúdù ní ìsìn ẹ̀ẹ́nì ntọ́ dáa ni tí máa fi mọ́rin sí lẹ́gbẹ̀ẹ́ ó ti yí túmọ̀ tà ọkọ yẹn padà ó ti sọ di ẹ̀ka àárọ̀ tẹ́mi pé a lè lò bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ́ náà Ìbéèrè o. ọ̀ya mo wà jẹ́ mo ń gbọ́ ìbéèrè. Ṣé túmọ̀ ẹ lọ síbi ìbéèrè yín. Now, ìbéèrè mi lélẹ̀ nínú Quran chapter nínú Quran chapter 3 verse 70 tẹ kó tilẹ̀ kan yẹn. Quran chapter ẹ̀lò ṣe ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Wọ́n ń gbọ́ yín. Ẹ̀lò. Hello. Quran chapter 3 verse 70 tẹ kó tilẹ̀ kan yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sùn kàtà kẹ wá sùn. Ọlọ́run ní yàrá ìlú ti sáà. Ọlọ́run ló sọ ìgbà bẹ́ẹ̀ yẹn. ìmọ̀ bẹ́ẹ̀ fún un náà bí àyàtì náà bí àyàtì láì kí ló dé tẹ̀ sí àgbàgbọ́ sí ayọ̀ náà. Wà á tún tẹ̀sẹ̀ àgbàgbọ́ kí ni àyàtúndà tọ́lọ̀ bá sọ bẹ́ẹ̀ àyàtúndà tọ́lọ̀ bá sọ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀. Ṣé ẹ̀gbọ́n tán bí lè rè dáúkà? Ó ń hó gidi, èmi wà ní ó bíra ibẹ̀ ń hó. Ẹ bá àdírẹ́sì pẹ́ẹ́sì ẹ̀ bá ti gbọ́ wọn. Ẹ mọ̀ tiẹ̀ ká lè gbọ́ ra wáyé ẹ dákun. Ó ní kí ni ìtumọ̀ àyà? Bí mo ṣe wáyé ni mi ti jẹun àárọ̀. Wọ́n ní kí ni ìtumọ̀ àyà kan náà wọ́n bá lò ní àyà tẹ kóòtù yẹn. Ìdájọ́ bá fẹ́ tìrì bá sẹ́wọ́n tẹ kóòtù. Àyàtúlá wọ́n ní kí ni ìtumọ̀ ẹ̀? Àyà tí wọ́n bá ní àyàtúlá ó máa ń túmọ̀ sí àmì ó máa ń túmọ̀ sí àyà gangan àyà ó túmọ̀ sí àmì nínú èdè. Tinú ibẹ̀ yẹn tinú fásitì tọ́lọ̀ bá ń mú ibẹ̀ yẹn gbọ̀ngàn kí ni ìtumọ̀ ti ibẹ̀ yẹn àyàtúlá tọ́lọ̀ bá ń mú ibẹ̀ yẹn. Tẹ́bẹ̀rẹ̀ yín nìyẹn tó ti tán. Tẹ́bẹ̀rẹ̀ yín nìyẹn tó ti tán. Ìbéèrè kan ní tinú fásitì yẹn gbọ̀ngàn kí ni ìtumọ̀ àyà. Tẹ́bẹ̀rẹ̀ yín nìyẹn. Mo ní tẹ́bẹ̀rẹ̀ yín nìyẹn. Ìbéèrè wọn nìyẹn. Ó ti tán mọ́ nídìí láti béèrè mí mọ́ ó kọ ẹnìkan bẹ́ẹ̀ tí ó béèrè ìbéèrè ó kù kọ béèrè kan. Ọyọ ẹ dáhùn. Ẹ jẹ́ wọ́n béèrè ẹjẹ́ mi kejì náà béèrè kí n dáhùn méjèèjì papọ̀ báyẹn torí mo kánjú orí ń pa ní báyìí mo fẹ́ jẹun. Àwọn tó fẹ́ béèrè lọ bíi márùn-ún. Márùn-ún báwo mo ní máa dáhùn béèrè méjì ẹni máa dáhùn béèrè márùn-ún. Ìbéèrè méjì ni máa dáhùn. Ẹ túùsì béèrè méjì ní ìbéèrè tí ẹ bá fẹ́ béèrè. Bùkádà ẹ̀dá ni àbájọ ń sìn ẹ béèrè béèrè tó ń tẹ ẹ béèrè méjèèjì kàtà ẹ̀yẹ kan náà ẹ béèrè béèrè nínú ẹ fún wọn lẹ̀
ìbéèrè sí. náà ìbéèrè tèmi assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam. náà ń gbọ́ mi o. bẹ́ẹ̀ ni Wọ́n ń gbọ́ yín. náà ń gbọ́ mi dáadáa. Wọ́n ń gbọ́ yín. náà nínú súrátù Yunus Quran chapter 10 verse 94 Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń bẹ̀ pé bí ìwọ bá wà nínú iyèméjì nípa tí wọ́n sọ kalẹ̀ fún ọ lọ bá àwọn tó ti ka tírà síwájú ẹ náà àwọn tó ti ka tírà síwájú Ànábì wa Muhammadu yẹn ṣé àwọn alẹ́kì tábì ni àbí àwọn kírísítẹ́nì ìbéèrè mi nìyẹn. Kí ẹ gbọ́ béèrè tí wọ́n béèrè. bẹ́ẹ̀ ni àyà bẹ́ẹ̀ ni. Ọ̀yà ìdáhùn. tọ́lọ́ máa ń sọ̀rọ̀ alikitab jámù ni ó kó pọ̀ tó yẹ pé àwọn tí wọ́n ti ń ka tírà ṣáájú. ẹ jẹ́ n béèrè láti béèrè ẹni àkọ́kọ́ wọ́n béèrè ní tí wọ́n béèrè náà ni pé kí ni ìtumọ̀ àyà tọ́lọ́ ń lò nù Quran chapter 3 verse 70 àyà náà ni àmì pọ́nbélé inú èdè dáàbì ṣùgbọ́n ó lè túmọ̀ sí pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n bá ń bá bọ̀ àti tí ń bá lọ náà lókù tí yóò àmọ́ fani tí àbọ̀ àyà nínú èdè gangan pọ́nbélé àmì ni mo ti dáhùn ẹyọ bẹ́ẹ̀ kí wọ́n kánà gbàjẹ́ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì béèrè tẹ́yìn pé káwọn béèrè sí ni pé nígbà tó lọ́n bá sọ pé ká lọ bá àwọn tó ti ka tírà ṣáájú ṣé àwọn kírísítẹ̀n ni àbí àwọn tí Ọlọ́run sọ tí ẹ bá sọ pé àwọn tó ti ka tírà ṣáájú tọ́lọ́n bá ń sọ̀rọ̀ alukitab perspective tọ́lọ́n bá fi ń sọ ọ́ bọ̀ ọ̀rọ̀ kan ní ìsìn mo lè lò ń bíbá yìí tí n bá fẹ́ lọ lò ń bò mí ó lè túmọ̀ yàtọ̀ sí tí mo fẹ́ lò fún bẹ́ẹ̀ ìyẹn nípa àwọn tó wà lórí òdodo ẹ wò ń gbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam táyà kọ́kọ́ sọ̀kalẹ̀ tá a mọ̀ sí ikra bí ismi rabbika alladhi alaq alaqal insana min alaq ikra wa rabbuka al-akram alladhi allama bil qalam àyà kọ́kọ́ sọ̀kalẹ̀ fún Ànábì ìgbà náà Ànábì wa di pé ó sáré jẹ̀nàjẹ̀nà lọ sọ́dọ̀ ìyá wa Khadija ó wá sọ pé dasọ̀bòmí ìlú bí yá ayọ́ alimusẹ́mẹ́l hello wọ́n bẹ̀rẹ̀ abúsá rẹ̀ máa gbọ́. hello. èyí tó fà á tí mo ti bèrè ìbéèrè yẹn lọ́wọ́ yìí ni pé ẹni àwọn alẹ́kìtà ẹ láwọn kírísítẹ́nì tó jẹ́ kí n bèrè bẹ́ẹ̀. pẹ̀lú tọ́pọ̀ àwọn ẹ̀kẹ́ ẹ̀sọ́ gbẹ̀ papọ̀ ní ẹ̀ ní láti interrupt mọ́ ní tí mo fẹ́ gbà rẹ̀ nìyẹn ẹ̀yin náà wà gbà bẹ́ẹ̀ ni ẹ̀yin ń dá ẹ̀sọ́ fẹ́mi náà gbà mú béèrè ní mọ́ ìgbà bẹ́ẹ̀ tí bá ti wá dà rẹ̀ náà sí ní lẹ́ẹ̀lẹ́ gbà bẹ́ẹ̀ ẹ mọ́ ní láti fúnra wá fún kò sẹ́ni tó gbára nǹkan kan lọ́mọ pé wọ́n mú mi wá sílé ké ẹnìkan kan wọ́n ti mẹ́nìkan kan yín wá lè ké mi dáyín lò ẹ bá wù ẹ gbà dáa lọ. Quran chapter 10 verse 94 sọ́ọ̀tù Yunus Ọlọ́run sọ fún Ànábì wípé tó bá ń bẹ nínú iyèméjì lọ bèrè àwọn tá a ti fún tírà wọ́n wá láwọn tá a ti fún tírà ṣé kírísítẹ́nì wà nù wọn. a ti sọ pé àwọn alùkìtàb before kánàbí ò tó dé àpè àwọn catholic wọ́n wà láyé wọ́n wà kí láti àwọn catholic ti wà ní fún àyẹ̀dí sálálùsálà. ṣé àwọn catholic lálùkìtàbí. Búkàrí ọmọ ló ṣẹlẹ̀ ẹni tí bèrè tìlẹ̀ ní kejì. ara ó ti bèrè méjèèjì èwo ló tún bá bèrè ó ti bèrè méjèèjì ní sáà rẹ̀ náà èwo wà ní ládé káwọn ará lé ó bèrè ó ti bèrè mo ti ní máa àdírẹ́sì pẹ́sẹ̀ méjì lé mo ní mo fẹ́ lọ jẹun tẹ́tẹ́ ó ti ní ọ̀tà ni a máa àti conclude láti máa mú time mi a sì ń continue bóyá tá a máa ṣe every week ní debate wa yìí tí táàbì yanjú ẹ̀ kò sú èmi ṣùgbọ́n báyìí mi ti jẹ àárọ̀ kí ní nẹ́tíwọ̀kì ẹ tó dàrú bíbá yìí kò jẹ́ kó fún mi ní issue. ó ti kó o kàtólíìkì àgbọ̀rọ̀ kúrò nira bára wa ó jẹ́ nìyẹn. mo bọ̀ àwọn kàtólíìkì sì wọ́n wà lára àwọn alùpùpù tábì bákàbí. bẹ́ẹ̀ni nígbà náà. kàtólíìkì òjíṣẹ́ òlànà sí wọn òjíṣẹ́ òlànà sí wọn. ìsà náà ń tẹ̀lé nígbà yẹn Jésù náà wọ́n ń tẹ̀lé. sọ́nà ọ̀nà ìsà sí wọn. wọ́n ti ń lé ìbéèrè mọ̀ ìjọ mi nìyẹn ó ti béèrè béèrè méjì pé kí ló kù. ó ti béèrè béèrè méjì àdírẹ́sì béèrè méjì sílé náà kí ló tó kù báyẹn ṣùgbọ́n náà bí wọ́n ń sájà bí wọ́n ń sọ̀rọ̀